أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا ومولانا محمد نور الدارين وروح الكونين ووارث الثقلين وعلى آله وأصحابه حق قدره ومقداره العظيم آمين. أدوك فلان وبا الحمد لله ترى فون نبي محمد صلى الله عليه وسلم تسليما آمين. آمين Olúwa wa fọlánù rẹ̀ fi bí ọ gbogbo àwọn afọwọ́ ọlọ́mọsàbà yọ́nú wọn. آمين Àwọn òbí wa jọ bí wa ọlọ́mọsàbà dúpẹ́ fún abá sanwó lẹ́sàn lórí. آمين Wala hawla wala quwwata illa billah. Ètò yìí tó wà ní àgbóyè ẹ̀sìn Ìsìláàmù léyìí tí máa wá sí ti gbọ́ wa ní gbogbo ọjọ́ Jímọ̀ láago 8 alẹ́ sáago 9 Nigeria time. Insha Allah tá a máa ń gbọ́ nínú àwọn àfáà wa. Olúwa fọlánù rẹ̀ fi bí ọ my Naija latest Islamic lectures ọlọ́dàkùn mọ́jọ́ bàjẹ́ fún ọláyíláyé. آمين Lè sẹ́nà lọ́mọ́sàbà gbòòrò rẹ̀. Wala hawla wala quwwata illa billah. Ẹ̀fọ́ríjì wa kọ́ọ̀dù kan lọ́wọ́ lílọ́ kọ́ọ̀tì kìíní yẹn ìyá bí wa fún anábíà Muhammad sallallahu alaihi wasallam. Àfáwà àgbàtà gbé wá lónìí fún wa àwọn náà ni àfáwà gbajúgbajà ni fadilatu sheikh al-alim al-allama ar-rabbani àfáwà alhaji Abdul Latif Magaji Zumura. Bàbá yẹn sálámà sílẹ̀ kí gbogbo lè gbọ́. السلام عليكم ورحمة الله وبركاته. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Àkọ́lé ọ̀rọ̀ wa tá a fẹ́ gbé yẹ̀wò lónìí òun náà ni al-wudu fil Islam. الله أكبر. Àlùwàlá ṣíṣe nínú ìsìláàmù. Gbogbo ohun tó so mọ́ aláàmà bèrè lọ́wọ́ àwọn àfa àmọ́ kó tó di pa bẹ̀rẹ̀ sí ní béèrè wa bàbá wa ẹsẹ̀ mọ̀kọ́ dímọ̀ àti síwájú fún wa falyatafaddal mashkuran mahjuran minallah wa minni khassa. الحمد لله رب العالمين Alhamdulillahi rabbil alamin. والعاقبة للمتقين Allahu akbar. ولا عدوانا إلا على الشياطين. La ilaha illallah. صلوات الله وسلامه على محمد Sallallahu alayhi wa ala alihi وعلى wa آله sahbihi wa sallam. وأصحابه ومن والاه. Àmín. آمين. Àmín. Adá ọpẹ́ fún Ọlọ́hun. Alhamdulillahi rabbil alamin. Ayin Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó gba ọpẹ́ wa sáyé ọpẹ́ fún wa. Àmín. Ládàá sàlátù tànàbì ní èsì fún mi kó pọ̀. Akisiru as-salata alayya fa inna salatakum maghfiratun li dhunubikum. Allah. Ànábì lásàlátù tẹ́yìn bá ṣe ohun èmi kí ń lò ó mọ́. Ok, tàbí wá nílò. Gbogbo tẹ́yìn bá ṣe tí ò bá da níwájú Ọlọ́run. Náà, Ọlọ́run bá fàṣàlátù ní ládàá àlùbáríkà tí ń bẹ ń bẹ yóò fi parí. yóò fi pa gbogbo tẹ́yìn bá ṣe tí ò da Ṣé rẹ̀. tí àsàlátù máa ṣe? Ṣé tí máa ṣe nù. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run àtàwọn ará ilé Ànábì àtàwọn Àmín. sàábé gbogbo wọn ẹnikẹ́ni wọn ṣàlékún kẹ́ lára wọn. Àmín. Lábẹ́ bẹ́ẹ̀ atọrọ àdúrà fún gbogbo àwọn àáfàá wa. Ridwanullahi alayhim ajma'in. Bàbá tí wàá dákọ̀ gbogbo wọn tó wà gbọdọ̀ dá yẹn rí. Ok. Àáfàá gbà Shehu Tajul Adabi. Rahimahullahu rahmatan wasi'a. Ọ̀gá 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 ọ̀gá. máa ń pè kíní kan lọ́gọ́ ọ̀gá àwọn aláṣà Ok. ọ̀gá tó ju ọ̀gá lọ. Nínú làbá àgbà tí ò Náà dábì làáfàá gbà làdábì. Shehu Tajul Adabi. Allahu akbar kabira. Ọlọ́run bá wa ṣàlékún kẹ́rẹ́ lára wọn. Àmín bàbá, àmín àwọn. Bàbá wa Alhaji Àgbà Al-Mufti al-awwal. Al-Mufti al-Awwal. Gbogbo ayé. Òpó tó ju òpó lọ. Ok, kò múlérò. Ọmọlẹ́yìn tẹ́lẹ̀ ó sì bàjẹ́. Allahu akbar kabira. Ọlọ́run o Àmín. èrò wa ni pẹ́ẹ́nù kẹ́ni gbogbo wọn wà. Masha Allah, Masha Allah. Ọlọ́run bá ṣàlékún kẹ́ wọn. Àmín ya rabbi. La ilaha illa Allah. Àgbàlagbà jì Rahimahullahu wọ́n ta'ala. fi kéwù tún ayé ṣe pẹ̀lú mà Bẹ́ẹ̀ni, 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 pẹ̀lú mà bẹ́ẹ̀ni. pẹ̀lú láwà ní Bẹ́ẹ̀ni. èyí ṣe lásán torí tọ́lọ́run Ok. torí tọ́lọ́run lọ́hùn sàwọn lẹ́sàn. Àmín. Wàlá gègé Sheikh Adam. bàbá Shehu Adam. Abdullahi al-Ilori. Allahu akbar kabira. Allahu akbar. Abdullahi al-Ilori. Al-Ilori. Al-Ilori àbí. Al-Ilori ni àbúzà lórí. Ọlọ́run èsè ọ̀gẹ̀ ṣe Ọlọ́run dúpẹ́ fún gbogbo wa. Àmín. Ọlọ́run bá kẹ́ gbogbo wọn Àmín. àtàwọn àfáà bẹ́ẹ̀ Fáàbò ní tàdá. àfáà àgbà onítàdá Bẹ́ẹ̀ni bàbá. bàbá dáadáa bàbá ń pàkátà Bẹ́ẹ̀ni Sheikh Abdulgani Abdullah. Sheikh Abdulgani Abdullah ìbàdí òrí Bẹ́ẹ̀ni bàbá ń bàdí òní. àfáà àgbà ńlẹ̀ abojú méjì àìkọ̀rẹ́ Ọlọ́run Allahu akbar. àwọn tó sì àwọn bàbá wa ńlẹ̀ ilé àgòrò Àmín o. wọ́n pọ̀ bẹ́ẹ̀
mélòó la fẹ́ kanu yín àdípèlé Allahu akbar. lọ́wọ́ sàlékún kẹrẹ lára wọn Àmín. wala la ilaha illallah Àmín. wala àmín Àmín. qul huwallah. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. àwọn tó ṣẹ́kù ní ilé wọn lónìí tí ilé fi ń jẹ́ ilé hayatahum wa dawlatahum. bàbá wa àlífà tòní Adama Allahu àti hayatahum. gbogbo àwọn àlífà ńlé kọ̀ọ̀kan Bẹ́ẹ̀ni, tí wọ́n múlé lọ́wọ́ bẹ́ẹ̀ni. obìnrin àwọn bàbá wa ńlé àgòrò Adama Allahu hayatahum. ọlọ́run má jẹ́lé ó dàrú mọ́ wọn lọ́wọ́ o. Àmín. àmín mẹ́ta mẹ́ta àmín 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 ya Allah. afáwa tí wọ́n bẹ lórí ètò pẹ̀ tí wọ́n ń darí ètò tá a wà ń bẹ̀ Astaghfirullah al-azim. alhaji wa insha Allah Àmín. insha Allah Àmín. alhaji wa Abdul Ghaffar Allah. ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín Àmín. ìtẹ́yìn gbé lọ́wọ́ yìí nítorí yẹ kéèyàn máa ṣe náà ní Astaghfirullah. béèyàn bá ń ṣe èèyàn ní ládá téèyàn gbà wájú ọlọ́run Allahu akbar. ọ̀sán tí ò lè tán Allahu akbar. tí wọ́n àlùkò ní alladhina yatluna kitaballahi ìtẹ́yìn ṣe káwọn èèyàn lè máa mọ̀ ń pa tírọ̀ ọlọ́run ni Allahu akbar. wa aqamu salata ẹ̀yin náà tún fi rún lẹ̀ káwọn èèyàn tún máa kírun orí ọ̀rọ̀ ọ̀run náà kọ́la tún wà yìí Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyatan ẹ̀ náà ń tẹ́ ní kọ̀kọ̀ fáwọn èèyàn ẹ̀ tún náà ti gbangba Babátúndé tá ń jọ Àlàmísì Astaghfirullah al-azim. Astaghfirullah. ẹ̀ tún náà sirran wa alaniyatan nù àgbáni wa ní yarjuna tijaratan Anta bura. tọ̀ owó nù ẹ̀ ń báwọ̀ ọlọ́run dòwó dáadáa pọ̀ nù Astaghfirullah. láǹtàbúrọ̀ ẹ̀ ní ṣọ́ọ̀tì Àmín. ọlọ́run ní ṣọ́ọ̀tì yín o wala hawla wala quwwata illa billahi nítorí àsìkò. Naam. Pẹ̀lú ògo Ọlọ́run a sọ fún wa pé a máa pè wọlé tí àsìkò bá ti tó insha Allah. Nígbà tó wá rí báyìí tó bá ti di 9 o'clock ní kọ́ọ̀lù ọmọ wọlé àwọn Magaji. Insha Tó bá Allah. ti di 9 o'clock program yóò parí ní 15 minutes after 9 Insha Nigeria Allah. time insha Allah. Gbogbo ẹ̀ tẹ́ ń kí bàbá Magaji ẹ̀sìn Ọlọ́run ọkàn ilé àfáà mọ́mí ní kí yín. Allahu akbar. Jazakumullahu Wọ́n ní khairan. Magaji tó jọba ìlú mílíọ̀nù. Bó ṣe rí náà nù. Bó ṣe rí náà nù. Bó ṣe rí náà nù. A máa dákọ̀ bá bì kan o. Ọjọ́ òkè. Dákọ̀ bá bì kan o. Bàbá Magaji Adúpẹ́ torí fọlọ́. ọjọ́ ti ń lọ bọ́ arọ́ máa wà lòdù. Allahu Ìbéèrè akbar àkọ́kọ́ nù. kabira. Máa wà lòdù kí là ń pè lálù àlágà. Kí là ń pè ní Kí là ń pè lálù àlá. àlùwàlá? As-su'alu al-awwal. Ìbéèrè àkọ́kọ́ nù. Ìbéèrè àkọ́kọ́ nù. Ẹ bá wa dáhùn Ká pé wípé ntí àlùwùdù Náà. huwa taharatun mahiyyatun Okay. li a'dha'i makhsusa. Taharatun ma'iyyatun bi a'dha'in makhsusa. Káì. Ọlọ́ba kẹwọn àfáwọn ọlọ́pàá ń kí. Ọlọ́run kẹwọn. Àmín, àmín, Ọlọ́run kẹwọn. àmín, àmín. Ìmára tomi Okay. fáwọn oríkèéríkèé ara kan tá a dá sàlẹ̀sà. Taharatun Mahiyya ma'iyyatun li a'dha'in makhsusa. Ìmára tómi. Jọ́sí pé wá láwọn eríkèéríkèé kọ̀ọ̀kan táwọn fún mi kan lára wa. Tọ̀ táwọn fún mi nǹkan lára wa. Kìí ṣe gbogbo ara. Kìí ṣe pé gbogbo ẹ̀. Òkè àlọ́ alála pé kìí ṣe wẹ̀. Kìí ṣe wẹ̀. Ọgbádùn yẹn púpọ̀. Ọgbádùn yẹn púpọ̀. Fadal. Wọ́n wá ní pàṣẹ wá pé ń taharatun mahiyya àwọn náà o. Tata'allaqu bi a'dha'in makhsusa tá a sọ. Ba'duha yughsalu. Ba'duha yughsal. Naam. Àwọn apá kan ń bẹ tó ṣe yí pé nínú àwọn oríkèéríkèé ara tá a fẹ́ lọ àlùwàlá fún wọn náà wọn a máa wẹ àwọn ni Àfòmìfọ́ ni. àfòmìfọ́ àwọn Bí èwo àtẹ̀wò. tọ̀ kálíyàdé yìí Ok. gẹ́gẹ́ bí ọwọ́ wa méjèèjì Àfọwọ́ méjì. àfọwọ́ méjèèjì ni àfọwọ́ méjèèjì ni Ibi àlùwàlá. tí sẹ̀rí àgbékalẹ̀ nù ń bí àlùwàlá Àkọ́kọ́ nù. àfọwọ́ wa wal-wajhi Ok. àfọ ojú wa Ibi àlùwàlá a máa fọ̀ òun náà. a máa fojú wa Òdì méjì báwọn. wal-rijlayn War-rijlayn. ẹsẹ̀ wa méjèèjì Naam. àfọ wọn ni Ok. Àwọn ìta máa fọ́ nù. àwọn tá a máa ń fọnù Àfọwọ́. Àfojú. Àfọẹsẹ̀. àfẹsẹ̀ Àyínú. àyínú La ilaha illallah. lọ́nà náà tún wá wà ń bẹ̀ Ok. ìta pa Ok. Ìta tó fọwọ́ pa náà ó wà bẹ́ẹ̀. ń bẹ̀ Táàkàn àfọmọsọ́ dáa fọwọ́ pa. táwọn fi pa Bí èwo bí wà èwo. bá dùn ayé musa Ba'duha yumsah. ètò ń bẹ̀ ń bẹ̀ tó yẹ pàápàá wọn ni Ok. Bí èwo. kàdúràsì gẹ́gẹ́ bí orí a máa pa orí ń di àlùwàlá ni Àyèfọ̀ ìrí. àìfọ orí má tẹ ìṣe pé o fẹ́ di irun wá ní bomi sórí ẹ̀fọ́ Ẹ̀fọ́ wọ́n náà. á fẹ́ fárí Àlùwàlá lélẹ́yìí. àlùwàlá lè Àfọmẹ́ pa ìrí ni. àfomi pa ni àfomi pa ni. Akramakumullah.
ẹ̀sọ̀ kalẹ̀ mi. Mùsọ̀kalẹ̀. Ọlọ́mọsà bá dúpẹ́ fún yín bàbá Mágàjí. Àmín. Mágàjí ni yín tòótọ́. Dúpẹ́. Ọlọ́mọsà bá dúpẹ́ fún yín. Alhamdulillah. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa Ọlọ́run dákun mọ́sà bá san kó wa lẹ́san lórí o. Àmín. Ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ jímọ̀ láyé. Àmín. Ìbéèrè wọlé kejì. Ìyẹn àfàlẹ́ máa jó yí wa pé gbogbo ń tàbá sí ní ìsìlámù yìí agbúdọ̀ rẹ́rì fún Kùránì. Bẹ́ẹ̀ni. Ká rẹ́rì fún àdíìsì. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ Ànábì Muhammad kọ́hún. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ Ànábì. Ǹjẹ́ ọ̀rọ̀ àlùwàlá tẹ́ wí yìí ǹjọ́ lẹ́ẹ̀dì nínú Kùránì? Dáadáa. Táwọn àfọwọ́ ni má dalilu mashru'iyyatihi. Allahu akbar Bàtí kabira. kéwú náà nù ìbéèrè náà bá ti jù sí mi nù. Adúpẹ́ fọ́lọ́run. Kí ni ìtọ́ka wa kí lè rí wa lórí wípé àlùwàlá o ń bẹ ní ìsìlámù? Alhaji wa Abdulgafar. Ayyadakumullahu bi nasri. Adúpẹ́. Alhamdulillah. Ọlọ́run ti ṣètò gbogbo nǹkan. Ok, ó ti ṣètò Ó gbogbo ti ṣètò ẹ̀. Allah. Kẹ́dà má dààmú ara rẹ̀. Bọ́ọ̀ bá yí ọ ní kọ́ lọ lè Gbogbo ẹni tó béèrè. bá ti jura rẹ̀ fúnlẹ̀ fọ́lọ́run kò ní sọnù. Kò ní ṣe kí ni? Kò ní sọnù. La ilaha Tó bá illallah. ti jura rẹ̀ lẹ̀ fọ́lọ́run. Àlùwùdú pé ṣé ó wà nù ẹ̀rí wà nù Al-Qur'an. Àbádìsí. Àbádìísì rẹpẹtẹ tá a lè kà tán. Ẹ̀rí La bẹ́ẹ̀ tó tuhaddu wa la tuhsa. ẹ̀rí bẹ́ẹ̀ tó pọ̀ Rẹpẹtẹ tá a lè kà á tán. tá a lè kà tán. Ẹ ká díẹ̀ fún wa mẹ́. Al-wudu sabitun bil kitabi wa sunnah. Ó wà nù Al-Qur'ani. Fábì tán. Ó rinlẹ̀ bẹ́ẹ̀. Kitabi wa sunnah. Nínú Al-Qur'ani ó rinlẹ̀ bẹ́ẹ̀. Nínú súnà Nabi Muhammad ó rinlẹ̀ bẹ́ẹ̀. Sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. Ipe a gbọ́dọ̀ mọ̀ yí pé àlùwàlá tá ń sọ yìí wa huwa sharitun fi sihhati salah. Kí n kọ́kọ́ gbé láti bẹ̀rù náà. Mọ̀ ń gbádùn yìí fadol mọ̀ ń gbádùn yìí. Àlùwàlá Shartun. fi sihhati salah. Bí o bá sálùwàlá kò lè sírun. Bí yàn bá lálùwàlá ní O máa rò pé o nírun. kò nírun. Kò sírun fún. Ọgbọ́n báyìí ọ̀yà lè kó bá ti ń sálùwàlá ọkọ̀ ọ̀yà lẹ́yìn náà mọ́ wọlé. Ó béèrè bí wọ́n ṣe ń ṣe ni. Ok, ń gbádùn yìí bàbá. Fasalu tàwílẹ̀ kan. Ala dhikri. In kuntum la ta'lamun. Allahu akbar. Al-Qur'an bismillahir rahmanir rahim ya ayyuhal ladina amanu. Ok, Ẹ̀yin tẹ́ gbèmí Ọlọ́run bá gbọ́. Ọlọ́run pè wá nù. Iza qumtum ila s-salah. Tẹ́ ẹ bá ti dé pé kẹ́ ẹ tó lè mú un wá. Fẹ́ lọ kírun. Mo ṣe tán àti kírun. Fẹ́ lọ kírun. Ok, Ọlọ́run sọ ní tá a sì fún wa. kí ló ní àṣì? Fagisilu wujuhakum. Àlọ́ alára wa. Ìtí ó di fagisilu wujuhakum tá a sọ lẹ́ẹ̀kan pé àwẹ̀ ni. Ọlọ́run wa ní gúúsùlù lọ́lọ́run wa mú wáyé fún wa yìí. Allahu akbar kabira. Ẹ wẹ ojú yín ni o. Ẹ wẹ ojú yín tẹ́ bá ti fẹ́ lọ kírun. Allahu akbar kabira. Fáwa. Àmì gbádùn yìí bàbá. Sallallahu alayhi wa sallam. Wa aydiyakum ila al-marafiqi. Ẹ tún wẹ ọwọ́ yín. Lal marafiqi. Débi ìgbọ́n nù. Ànábì ló wàá ṣàlàyé gbogbo ẹ̀ fún wa. Ọ̀dọ̀ Ànábì láti rí gbogbo ẹ̀ kọ́kọ́. Ànábì láti rí gbogbo ẹ̀ ti bá kọ́kọ́. yorùbá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Wọ́n mú sàwú bí ruhusikum. Pípa tá a sọ lẹ́ẹ̀kan. Ọlọ́run wa ń gbé wáyé. Ok. Ẹ pa orí yín. Ẹ pa orí yín ni bí ruhusikum wa arjulakum ila al-ka'bayni. Ẹsẹ̀ yín méjèèjì débi kókósẹ̀. Ẹ béèrè bí wọ́n ṣe ń ṣe é. Ẹ̀fọ̀ òun náà ni o. Ẹ̀fọ̀ òun náà ni o. Àyínú o. Àyínú o. Ẹ̀fọ̀ ni. Ẹ̀dínú Kùránì. Ẹ̀dínú Al-Qur'ani. Ok. Kayfa sunnah. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallama taslima. Amirul mutakallimin. Muhammad sallallahu alayhi wa sallama. Ọ̀gá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Utitu jawami al-kalimi. Onu. Jawami al-kalimi. Onu. Sallallahu alayhi wa sallama. Anabinu. Kai. Sallallahu alayhi wa alihi wa sallam. Sallallahu alayhi wa sallam. Allahu alayhi wa sallam. La salata liman la wudu'a lahu. Alówó Ànábì ní ọ̀gá gbogbo ọ̀rọ̀ tó mọ̀ ọ̀rọ̀ sọ jù. La salata Ó gbé tán. liman la wudu'a lahu. Kò sí ìrun fẹ́ni náà. Ẹni ta ni? Ẹni tí ò bá ti mọ̀ mọ́ ti sàlùwàlá. Ok. Ẹni tí ò bá ti lálùwàlá. Kò nírun. Kò nírun. Ẹni tí ò bá ti lálùwàlá o. Kò nírun. Ẹjọ́ yẹ pé kò sí ìrun fún. La ilaha illallah. La ilaha illallah. Afáwa. Àgbọ́yìn. Èèyàn gbọ́dọ̀ mọ bí wọ́n ṣe é sàlùwàlá ni. Ibi àlùwàlá kódà àwọn àfà wọ́n ní ìbáàdàtún òun gan fúnra rẹ̀ àbí tọ̀háràtún ìmára kan ni yataqarrabu biha al-abdu ila mawla. Àlùwàlá gangan àwọn fún rẹ̀. gbogbo bẹ̀ ní ẹrú ti bẹ̀rẹ̀ sínú máa súnmọ́ Ọlọ́run ọba rẹ̀. Níbi àlùwàlá ní ti ń bẹ̀ sí lọ́hùn. Ibẹ̀ nù. Kì í ṣe pé bí irun ní ìjọsìn ti bẹ̀rẹ̀. Irọ́ o
bálù aláàrẹ̀ ò bá pé ò lè nírun níta àkọ́kọ́ àfàwà má yàtà wá kọ́fù abẹ́ẹ̀bọ́ ntí a bá lè sọ yí pé wájibù lélẹ́yìí pé tá a bá sọ pé ọ̀ranyàn lélẹ́yìí o tá a bá ti rí nǹkan ò pé o fàwùwà wájibù. ẹ mú mi rántí kéwu ta'limul muta'allim túrúkọ̀ ta'allum ní àbíbò láti ké tó ní àbábá Magaji wọ́n sọ pé ìdáyì kíníkà ìláyì kọ́ mọ́tìlì wájibì wàkúlù máa ń tawassalu bihi ìláyì kọ́ mọ́tìlì wájibì yakunu wajiban ẹ̀rẹ́ ti bára náà ilẹ̀ ẹ̀rẹ́ méjì báyìí. ó ṣe rí nù. bí o bá ti sí irun bí o bá ti sálù àlá kò sí irun ẹ sọ fún àwọn pé ànírun. Allahu akbar kabira. Sallallahu alaihi wa sallam. bó ṣe jẹ́ ọlọ́mọsà bá dúpẹ́ fún bàbá Magaji ń súnmọ́ra jazakumullahu kulla khairin. àmín. bàbá Magaji ti dáwọn eléyìí náà wọ́n ti mẹ́rin wá fún wa ní Kùránì o wọ́n ti mẹ́rin wá fún wa ní àdìsí Ànábì Muhammad sallallahu alaihi wasallam táàfì mà pé àlùwàlá ṣíṣe Ọlọ́run bá fọwọ́ sí bẹ́ẹ̀ wọ́n tó yí wa pé Ànábì Muhammad ní gbogbo ẹni tí ó bá ti lálùwàlá kò nírun ní sókínù. bàbá Magaji ìbéèrè wẹlẹ kẹta su'alu thalith ìbéèrè kẹta ni pé ó dáa ma kayfiyatul wudu'i. Allahu akbar kabira. àlọ́lá tẹ́ wí gan-an ẹ tàkùn ẹ bá bífẹ̀ fún wa bó la ṣe máa ń sàlùwàlá gan ẹlòmíín kan dàgbà ní lórí gbogbo ọmọ inú ẹ̀ta kọ̀ máa lùwàlá sí bó la ti máa ń sàlùwàlá. Allahu akbar kabira. ẹni mi gbọ́ yìí. o mo gbọ́ yé tán yẹn míà fi míà. Ọlọ́run mọ́sá bá ń dúpẹ́ fún yín bẹ́ẹ̀ ti gbọ́ mí o. àmín. ẹ bá fèsì. Abdul Ghaffar. akramakumullah labbaik. gbogbo gíga ọ̀dọ̀ Ànábì gbogbo gíga òpin gíga Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam taslima. afawa òpin gíga ọ̀dọ̀ Ànábì ló pin sí. Ànábì Muhammad sẹ́ni tó ga tó. ìta bá Ànábì ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ ni já máa sí. sọlú kàmára àìtùmọ̀ ni sọlì mo fi eléyìí jẹ́rìí ọ̀rọ̀ ni o. ẹ tú fún wa ẹ tú yìí náà. bẹ́ẹ̀ ni Ànábì bá ṣe máa kírun ni ẹ ṣe máa kí. Allahu akbar kabira. bí n bá ṣe ṣàlùwàlá ni ẹ ṣe lọ kọ́ kẹ́ ẹ máa ṣe. akramakumullah. afawa kí n rí pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa sallam. níbi àlùwàlá Ànábì Muhammad ẹja ti gbé. bá Ànábì ti máa ń sàlùwàlá rẹ̀ ẹgbẹ́ ọ̀yà. kana Rasulullahi sallallahu alayhi wa sallam yatawaddau marratan ó sàlùwàlá lẹ́yọ kọ̀ọ̀kan gbà mí. Ànábì a máa sàlùwàlá lẹ́yọ kọ̀ọ̀kan. a máa ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. bó o lẹ́yọ kọ̀ọ̀kan kí lẹ́gbẹ̀rẹ́ ọ̀pọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. tó yẹ pé àlùwàlá rẹ̀ láti bẹ̀rẹ̀ tí ó fi bá a délẹ̀ ẹyọ kọ̀ọ̀kan ni ó sì. yóò fọwọ́ lẹ́ẹ̀kan. ń bọ̀ wá. ok tán. mi ń tàlàyé gbogbo ẹ. ń gbádùn yín bọ̀. àkọ́kọ́ bàbá sàlùwàlá àwa omi tó mọ́ nàti ìsọ̀nà bẹ̀rẹ̀ la ń lọ ní òkú kan bí sáà ẹ ń gbádùn yín ara ẹ̀ náà ni. omi tó máa ń lẹ̀ẹ́lẹ̀. àfọ ọmọ lẹ́yìn tí bá yanjú omi ń jò ní. wọ́n ti yanjú omi ń jò ní. kódà wọ́n ti yanjú omi ń jò ní. tá a bá ti wá gbómi kalẹ̀ èyí yòówù ní omi tó sà ti mọ́ omi òjò ní omi kànga ní omi kìnìkan ní omi ìṣẹ̀lẹ̀rú ní. a wá bẹ̀rẹ̀ àlùwàlá. Ànábì Muhammad sallallahu alaihi wasallam afa Sheikh Abdul Ghaffar wọ́n lẹ́nu kan wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam jaha rajul akọni arabiyyun ni wọ́n ti pè Lárúbáwá kò arabiyyun pé ìwà Ànábì dákun bó ni wọ́n ṣe máa ń sàlùwàlá. Ànábì wa ni máa wò mí bí n ṣe ń ṣe yìí. Ànábì sin ọwọ́ rẹ̀ mo fi sọ pé mo ti sọ síwájú o pé ó ṣe ẹlẹ́yọ kọ̀ọ̀kan ń gbà míì ó so ní méjì ń gbà míì ó so ní mẹ́ta ń gbà míì. sallallahu alayhi wa sallam. a fọ ọwọ́ wa yóò mọ ọwọ́ méjèèjì yóò mọ dáadáa. tinú tìta. àfàwà ó dé ní. lẹ́yìn ọwọ́ Sheikh Abdul Ghaffar bá a ṣe máa ń sàlùwàlá ní tàbá ti sọwọ́ okùn kéde ká bomi sẹ́nu. ẹnu ló sì kejì. alimadimadọ́tù ni wọ́n ń pè. alimadimadọ́tù ni wọ́n ń pè káyọ̀ ẹnu wa. àwọn àfáà wa ní bàbá wa ń yọ lọ́wọ́ òun ká má kọ̀wọ́ bọ̀ bàbá ká sọ báyìí ká tú dànù ká má ì tí ì kọ́wọ́ bọ̀ bí pẹ̀lú omi wà ń bẹ̀. mo lè rọrùn fáwa náà káti ẹ̀wọ́ náà káwọn àìparẹ́ ní Islam àdínú yusrun
àdínú ìrọ̀rùn ní wàlá yóò ṣàdúdà dínà ìlà ìlàgàlábà wù. bó bá mú ẹ̀sìn líle yóò lè wọ́n ló ẹ̀sìn tí ẹ̀ lé. kò lé wọ́n bá mú lé wọ́n láró ní ọ́. láró ní má wàá járe ó ní ọ́. ok ń gbádùn yín bàbá. ayọ̀ ẹnu wa àlèmọ́dúnmọ̀dọ́tún. mọ́tìmọ̀dọ́tún. ó di méjì. lẹ́yìn ẹnu ó àlè ìntìṣàrù àlè ìntìṣàkù káfíìn mú wa símú. àfòmísímú. káfòmísímú. naam. ìdíkàlù lè mọ yìí. ànfì. ànfì. gbádùn yín bàbá. káfòmísímú. naam. ìntìṣàrù ní ká wá dá padà. ó di mẹ́ta báwọn. ó di mẹ́ta. ká dá omi padà. ká fẹ́ mú. mílẹ̀ ànfì ká domi padà láti mú. ká dá padà ọyọ kanu. ó di mẹ́ta báyìí. ó di mẹ́ta. naam. lẹ́yìn ìgbà tá a bá fi mú wa tán ó kù ká wẹ ojú wa. ok. gbogbo jẹ̀mí olùwájì ká wẹ gbogbo ojú wa báyìí. lápapọ̀. ká wẹ lápapọ̀. naam. pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. ok. àwa ní bá a ṣe ń wẹ ẹyọ kọ̀ọ̀kan ní gbogbo òṣòro tó bá wà lára wa yóò mọ̀ bá jáde. tírà ló sọ bẹ́ẹ̀ o. ànábì ló wí bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. gbogbo ọba ti fọwọ́ gbogbo òṣòro tó gbogbo tí bá ń bẹ lọ́wọ́ ó jáde. bọ́ ọba fọnu. gbogbo tí bá ń bẹ lẹ́nu tí ò da ó jáde. bọ́ ọba fẹ́ mú. gbogbo tí bá ń bẹ mú tí ò da ó jáde. bọ́ ọba bọ́jú. gbogbo tí bá ń bẹ lójú tí ò da ó jáde. ó sì ń gbọ́ mi ò sì bá yorùbá àdébẹ̀ Muhammad sallallahu alaihi wasallam. sallallahu alaihi wa alihi wa sahbihi wa sallam taslima. nígbà mi bàbá bíta dénú. ó wá bu ọwọ́ wa méjèèjì. ok ẹ ti dákọ̀ ọwọ́ kan lẹ́ẹ̀kan. ẹ ti dákọ̀ ọwọ́ kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan. ọwọ́ ti bẹ̀rẹ̀. ọrùn ọwọ́ lè yún. ọrùn ọwọ́ nù. ok ọwọ́ kú. àfàgàfà ibi tẹ́ lọ ni ó dùn mọ́ mi. naam ó dùn mọ́ mi pé yanjú ẹ̀. naam. wọ́n ń pa àwọn kan ní Al-Qur'ani yìí ibi tí mo ti fẹ́ yọ ọ̀rọ̀ ọ̀hún nù. Al-Qur'ani yìí àwọn làwọn tó ṣe yí pé wọ́n ní tí Kùránù wí òun làwọn fẹ́ tẹ̀lé. àwọn ò tẹ̀lé súnà nábì. àwọn ò tẹ̀lé súnà nábì. gbọ́ dáadáa o. àwọn ni wọ́n ń lo áyà tá a kélé kan ìzákúntún ìlàsọ̀láàtì fákìsìlú ojú àkún wá ìdí àkún ìlànà ìmọ̀ràfíkì wọ́n òsìkún wá àrídúlẹ̀ àkún ìlàlẹ̀ kàbẹ́yìn. àwọn ni wọ́n ń pè ní Al-Qur'ani yìí. báwọn bá fi sọ̀rọ̀ láti wọn nǹkan mẹ́rin péré wọ́n ṣe. wọn wá ní àforíjì mi wọn lálùwàlà. nǹkan mẹ́rin péré làwọn ṣe. mẹ́rin. wọ́n sì lẹ́rìí nínú Kùránì. wọ́n sì láwọn lẹ́rìí nínú Kùránì. nítorí wọ́n kọ́kọ́ ṣe kí ni wọ́n kọ́kọ́ ṣe. àkọ́kọ́ tí Kùránì kọ́ gbé wá nù. kí ni wọ́n kọ́kọ́ ṣe. tí Kùránì wínú ìzákúntún ìlàsọ̀láàtì fákìsìlú ojú àkún wọ́n wẹ̀ ojú wọn. ojú làwọn kọ́kọ́ fọ́. wọ́n fọ ojú. ẹlẹ́kejì ńkọ́. wọ́n fi ọwọ́ wọn. ẹlẹ́kẹta ńkọ́. wọ́n wá bá orí wọn. ẹlẹ́kẹta ńkọ́. wọ́n wá ṣẹ̀ṣẹ̀. wọ́n wá fẹsẹ̀. wọ́n wá fẹsẹ̀. mẹ́rin táwọn ṣe pé. mẹ́rin tí wọ́n ṣe. kí lẹ́ni wọ́n ṣe. kí n má fi gbogbo ẹnu wí. ẹ wí. wọn ò lálù àlá. kí ló yẹ wọn wá lálù àlá. a lè gbọ́ ẹ̀sìn yìí àfi lára Ànábì Muhammad. sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam. fáríkà wúmọ àárọ̀ kìí ní Kùránì gbé wá fáríkà wúmọ àárọ̀ kìí ẹrùkú pẹ̀lú àwọn tí wọ́n ń rùkú. fásitì máa sájìdì ẹ foríkalẹ̀ pẹ̀lú àwọn tó ń foríkalẹ̀ kí la fẹ́ gbọ́yé. ṣé kákàdé fi foríkalẹ̀ ká foríkalẹ̀ ṣé kákàdé fi rùkú ká rùkú ni. kí la wí ń bẹ. kí la fẹ́ wí ń bẹ. Ànábì ló wá ṣàlàyé gbogbo ẹ̀ ló bó olójú bí wọ́n ṣe máa sá Ọlọ́run gbé wá ṣákálá. bẹ́ẹ̀ni lódìdí. Mufasiru rẹ̀ ẹni tí ń ṣe tafsiri rẹ̀ tí ó fi wá tí ó ṣàlàyé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwa dé. bàbá wa ti in kuntum tuhibbuna Allaha fattabi'uni bàbá wa ti tẹ̀lé Ànábì ọ̀rọ̀ òjọ̀rọ̀ ó sọnù nù. yóò sọnù nù. àkéfíàtò lòdì là ń bá bọ̀. kéfíàtò lòdì lórí bá a ti sádùn àlá. bá a ṣe ń débi. àwa bá a débi ká fọwọ́. ká fọwọ́ òun lẹ́lẹ́kẹ́ náà. tá a bá fọwọ́ tán ó kú ká ṣe kí ni ká pa orí. ká pa orí ló tẹ̀lé báwọn. ká pa orí wa ló tẹ̀lé. bó láti máa pa. bí Ànábì ṣe ṣe ni ẹja ṣe. Ànábì ṣe ṣe ni ẹja ṣe. nígbà mi bàbá. tani wọ́ tani mi. lẹ́gbẹ̀ẹ́ Ànábì. lẹ́gbẹ̀ẹ́ Ànábì. sallallahu alaihi wasallam. tó wá ṣàlàyé báyìí ó ṣe dáa fún wa. láti bí a pa orí láti bí báyìí a wà pa lọ ẹ̀yìn báyìí yóò débi pakọ́ náà a wà dá padà síwájú. a gbé láti wájú báyìí a wà dá ọ gbé rẹ̀ báyìí. masihu jẹ̀mí ìrásì. masihu jẹ̀mí ìrásì. jẹ̀mí ìrásì. la ilaha illallah. kápá gbogbo orí wa. òun náà tó lè kàn. ó tó lè kàn. náà nínú ẹ̀ tó lè léyìn. lẹ́yìn eléyìn à ń pò ń bí eléyìn ká lọ sí etí lókù.
masi olùdínáyìn nẹ́yìn bó ṣe rí náà nù tí mo ti rí ké bó ṣe wà náà nù ká pa etí wa méjèèjì zọ́ọ̀hìrì àwọn àbá tilẹ̀ àti inú àti ta àti inú àtòde méjèèjì lápá àti inú àtòdé kankan àti inú àti ta àti inú àti Mágàjí ní tẹ́lẹ̀ náà tọ́lọ́ba yóò dùn Mágàjí Zúmúrà àti gbogbo kíni àti gbogbo agbègbè ilaha illallah alhamdulillah ẹ bá bá dúpẹ́. wọn wá ló jẹ Mágàjí nílé ọtí wọn ò fi ń jẹ Mágàjí ilé ọtí wọn ló jẹ Mágàjí ilé igbó wọn ò fi ń jẹ Mágàjí ilé Mágàjí ó sì náà ń bẹ. ìwà jẹ Mágàjí Zúmúrà àti Àbàlájá gbà. pé ìlú kan lòun náà nù lọrin. ní Zúmúrà wọn náà. ìlú kan lòun gẹ́gẹ́ fúnra rẹ̀ nù lọrin. ilé odidi ilé mi ò tó Zúmúrà. ìjà bọ̀ tó náà etí là ń dùn lọ́wọ́ bàbá Mágàjí. etí a pa etí wa Naam. ṣe máa pa nù. Naam. tábà wa pa etí tán kó ká lọ bí ẹsẹ̀. ok ẹsẹ̀ ló kù tó máa fọ báwọn. ká fọ ẹsẹ̀ wa méjèèjì. sọ fún wa pa fọ ọtán. kò jù báwọn lọ. ní gàgàdá wí mọ́. sallallahu sallallahu alayhi wa sallam. Allahu akbar kabila kabira sibahu amin. Ọlọ́run sábà kí Ànábì Muhammad. amin sallallahu alayhi wa sallam. àdúrà tún bẹ tí yẹn bá tún sálù àlá. bàbá parí ọ̀lọ́lá tó tún lágbára. bá tún parí àdúrà àlá kódà bó o mọ̀ kankan. wí yóò bá Ọlọ́run gbọ́hùn rẹ̀. ilẹ̀ ní ẹ̀kọ́ kó wílẹ̀ rẹ̀ fún akágbọ́n. waj'alni mina tawwabin waj'alni minal mutatahhirin waj'alni min ladunka sultanan nasira bó wù ú bá. Allah aw waj'alni min ibadika min ibadika sultanan nasira min ibadika salihin. La ilaha illallah. Afawa Sheikh Abdul Ghaffar. Akramakumullah. Àdúpẹ́ fọ́lọ́run. Àwọn Mágàjí. Bàbá Hamidu Zúmúrà kí àbá Hamidu fọ́lọ̀ sọ́ni. Allahu akbar. Wọ́n ní máyì Hamidu madrasa. Allahu akbar kabira. Jazitun khairan. Jazakumullahu khairan jaza. Ṣé ń jẹ́ Mágàjí fún gbogbo. Tí gbogbo wọn náà gbogbo àwọn àfáà wa ni wọ́n gbà. Ọlọ́run bàbá wa Murshidul Yawm. Bàbá wa yára. Bàbá wa yára. Ọlọ́run mọ́sà bá wa kí lẹ fẹ́ sọ fún wọn. Bàbá dáadáa. Kí ni wọ́n ṣe fún yín. Níjọ́ tí mo lọ, níjọ́ tí wọ́n tá àzọ́ ìsìlámù rán mi lọ bẹ̀. Ọlọ́run mọ́sà bá wa ṣàánú wọn. Àmín. Wọ́n ná gbogbo nǹkan wọn tún ná kéwú. Mágàjí ọjọ́ ní lọ́mọ mi lọ́wọ́ yìí. Ẹni ọba ti kálù ọba tà lọ látàn. Àyídákẹ́ o. Allahumma ja'alni min at-tawwabin waj'alni min al-mutatahhirin waj'alni min ibadika as-salihin. Ó pọ̀ rẹpẹtẹ. ẹlẹ́tù ẹni bí yorùbá malárúbá kó yorùbá rẹ̀ ẹ̀ túmọ̀. Allahumma Ọlọ́run ij'alni sèmi náà min at-tawwabin. Afawa Sheikh Abdul Ghaffar. Akramakumullah. Min at-tawwabin. Min at-tawwabin. Àwọn tó yẹ pé tó bá ti túbá sọ́dọ̀ rẹ̀ tó gbà túbá wọn. Bó ti wá nù. Bó ti wá nù. Waj'alni min al-mutatahhirin. Takùn fi mí sínú àwọn tí ó mọ̀ lọ́dọ̀ rẹ̀ pé àwọn ẹni mi ní èmi náà sínú wọn. Ọgbọ́n yorùbá rẹ̀ waj'alni min ibadika as-salihin. Fi mí sínú àwọn ẹrú rẹ̀ òdodo. Àfàwà ó wá pọ̀ rẹpẹtẹ bẹ́ẹ̀. Láwọn àdúrà tí yẹn máa ṣe bẹ́ẹ̀. Láwọn àdúrà kódà wọ́n ní téèyàn bá wí eléyìí tá a wí. Èèyàn sàlùwà látàn. Ó sàlùwà látàn. Ó wá wí pé ìrí Ọlọ́run ashhadu an la ilaha ó sàlùwà láwọn dáadáa ni ó bá nẹ́bí sí wí. Ó sàlùwà láwọn dáadáa. Bó ṣe wí náà nù. Ànábì ní sàlẹ̀ ma minkum min ahadin yatawadda. فيسبغ وضوءها ثم يقول أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين إلا فتحت له أبواب الجنة ثمانية صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam. Gbogbo lẹ̀kùn lé ìdẹ̀ra mẹ́jẹ̀ẹ̀jọ lé àánú Ọlọ́run mẹ́jẹ̀ẹ̀jọ ẹ bá sí kalẹ̀ fún. Bàbá Mágàjí ma min ahadikum. Iyòwù nù yín. Yatawaddo. Tó wá sàlùwàlá. Yasbighul wudu'a. Ó wá sàlùwàlá náà dáadáa wọ́n yusbiku mbẹ́ ni pé ó ṣe dáadáa. Ó ṣe dáadáa. Àlùwàlá òun dáa. Yasbighul wudu'a. Ó sàlùwàlá òun dáadáa. Thumma yaqul. Ó wá sọ báyìí. Ashhadu an la ilaha illallah. Mo jẹ́rìí pé kò sọ́ba káàfọ́ Ọlọ́run ọba tó ṣẹ̀dá mi. Wahdahu la sharika lahu. Ọba ọ̀kan ṣoṣo tí ò lórogún. Wa ashhadu. Mo tún wá gbà. Anna Muhammadan. Ipe ànábì wa mọ̀ ànábì o ẹni tá à ń gbọ́rọ̀ rẹ̀ lónìí o. Abduhu. Ẹrú Ọlọ́run. Wa rasuluhu. Òjíṣẹ́ rẹ̀ ni. Allahumma ij'alni. Ṣe Ọlọ́run fi mí sínú. Mina tawwabin. Àwọn tó gbà tútúbà wọn. Waj'alni.
ọlọ́run tó fi mí sínú minal mutatahhirin àwọn tó mọ́ lọ́dọ̀ rẹ̀. illa futihati lahu abwabul jannati èèyàn ní wí bẹ́ẹ̀ èèyàn ní wí bẹ́ẹ̀ ṣé Abdul Ghaffar akramakumullah ṣé Abdul Ghaffar bá ti wí tẹ́ǹtù yìí illa futihati lahu abwabul jannati thamaniya. àbúwábù irú ẹni bẹ́ẹ̀ ẹ futihati lahu mo ti sí kalẹ̀ fún kò sọ́gbà kankan mọ́ kí ló sí kalẹ̀ fún abwabul janna lẹ́kọ̀ọ́lẹ́ àlìjẹ́nà athamaniya. asamaniya. La ilaha illallah. èmi náà mo wá kọ́kọ́ bí nǹkan sí kúlẹ̀ tó wá pè ní asamaniya tù mo wá padà wá rí bí àmọ̀ gbélé yìí ń gbà ní àfàwà Sheikh Abdul Ghaffar tù ní ọjà àbí tí tù ni wọ́n pè é ẹ̀yìn èmi náà tó tún wò mo wá wò lọ́mọ ní tó fà á ní ẹ̀jẹ̀ àmọ̀ bẹ́ẹ̀. ẹgbẹ́ wí kíkẹ́ mọ́ ọjà àlùbáríkà rẹ̀ sẹ́wọ̀n pẹ́lú mi rò pé abwabul jannati thamaniya tí ọmọ jẹ́ sífà fún aljannati nítorí ronú táwọn orónù kí lẹ́tẹ̀ ìlú àpẹntú. nígbà tí wọ́n ní tọ̀ wọ́n ní futihati lahu samaniyatu abwabul janna. ókè samaniyatu abu. ọ̀dọ̀ àwọn arọ́gàdì ajá fi yín òun lẹ́nu. ẹja filẹ̀. ọ̀rọ̀ sẹ̀rí àlàyéjú. ọ̀rọ̀ sẹ̀rí àlàyéjú. ìsọ̀rọ̀ lóga. ọlọ́mọ́sàbá èyí ló bínú o. àwọn bínú wọn ní bínú. jazakumullahu khairal jazaa'i. Ọlọ́run dúpẹ́ fún gbogbo Ọlọ́run san ilé san lórí. àmín. man amila bima alima warathahu Allahu ma lam ya'lam. simorike bó ṣe rí náà nù. waratha yuwarithu. síbẹ̀ náà bó ṣe rí náà nù. ẹni bá lò yìí tó mà Ọlọ́run sì fi tí o ti mà Ọlọ́run fi mà. àmín. abúgàjẹ́ bá ń dòkó dáadáa kìkì ní ọmọ kàyín dáadáa. Ọlọ́run mọ́sà bá dúpẹ́ fún yín bá a ti máa ń sálọ̀ lánìí bàbá ti kọ́ wa yìí o. ẹni tí o bá má lù wà láṣẹ bá a ti sálọ̀ lánìí o. àtùkù tẹ́ máa pè wọlé insha Allah fẹ́ tó bá fẹ́ pè wá wọlé ó kù bí ìṣẹ́jú 15 sí ìṣẹ́jú 14 40 minutes báyìí insha Allah. táàmì wọ ọ̀yá lónìí sí táàmì táàmì àfi bẹ̀rẹ̀ ló fà táàmì ìrìnàlẹ̀ náà yẹn máa pè wọlé. bàbá wa gba Sheikh Abdul Lateef Magaji Nzumura ní ẹ bá ti fi Magaji kó kọ inú yín tó máa dùn sí. ó gbọ́dọ̀ dùn ní torí pé ibi tán tò mí máa ń dùn máa. ọlágbá púpọ̀ ọlọ́wọ́ tàbá dúpẹ́ fún yín. ìbéèrè wa lẹ́ẹ̀kẹrin as-su'alu ar-rabi'u òun ni pé ma fadailul wudu'i ma hiya fadailul wudu'i. àwọn ọláwo ní bẹ fún àgbàrá tá a máa ṣe wọn. àwọn ọláwo ma hiya fadailul wudu'i. mélòó la fẹ́ kànú láti ń bẹ fálùwàlá. mélòó la fẹ́ ká. ó pọ̀ ẹ̀ka díẹ̀. àtọ̀ náà láka díẹ̀ mbẹ. ẹ̀ka díẹ̀. ọlá tí ń bẹ fálùwàlá lákọ̀ọ́kọ́ fáwa Sheikh Abdul Ghaffar. akiramakumullah. àlùwàlá ti ṣe ni yukaffiru sunuba. yukaffiru sunuba. azunuba ẹtu àtàwọn tó kọ ẹ̀rí kéwòn Magaji Nzumura àmì ẹ̀kọ́ ẹ̀rí kéwòn kí. náà nígbà tó yín bàbá. ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ yóò bá yẹn parí. àlọ́lá máa pẹ̀sẹ̀ rẹ̀ bí ẹ̀ bá jẹ́ lẹ́sẹ̀ bí ó bá ti kún lálùwàlá yọ màsáà yọ parẹ́. wáyà mọ̀ kú alhàtọ̀yà. wàyà mọ̀húlì kàtọ́yà. àwọn tí ò bá dáa wọn kan náà wọn ń wú yọ pa yọ nàlẹ yóò tó pa àwọn náà. odi méjì. Sheikh Abdul Ghaffar odi méjì ń gbádùn yìí. Allahu akbar. Allahu akbar la kabira sí ọ. wa yudha'afu al-ajru. bó ṣe ń ṣàlùwàlá ni ó ń gbẹ̀san lórí ẹ̀ ni wọ́n ń wò ni. Ládángún ládá ni. La ilaha illallah. Ládángún ládá láàrẹ ni wọ́n ló mọ́. Akramakumullah. Wa yarfa'u darajat. Ládùwàlá náà. Àlùwàlá. Daraja tí ó mú tẹ́yìn ọmọ alùwùdú ala alùwùdú yìí. Nurun ala nurin lágbọ́. Allah alùwùdú wala alùwùdú yìí. Máa ṣàlùwàlá lórí àlùwàlá tó ń ṣe ni. Nurun ala nurin. Ìmọ́lẹ̀ Ọlọ́run ọmọ ìgbà yóò mọ̀ rí láàrẹ̀ pé ó sì yẹ kọ́rọ̀ rẹ̀ rí ni. Ojú rẹ̀ ò ní dúdú kódà bó ṣe pé èèyàn dúdú ní ọ́bí tèmi kò ní ṣe sí gíla. Ẹ̀dúdú ẹ̀ máa ń kọ́. Kankaná. Ọlọ́mọdé àdúgbò ẹ̀mọ́ ìgbà ní bàbá. Ẹni àlùwàlá kìí ní kàdàrà jáde àbí ẹbí nìyẹn. Yarfa'u darajat. Èèyàn máa ń rí oore gbàǹbì àlùwàlá ni. Ọ̀dẹni tí ó ní kùnà lọ́dọ̀ Ọlọ́run. Ó rí pé gbogbo ibi tó bá ń dé ọ̀rọ̀ rẹ̀ ò dayọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Allahu akbar kabira. Sheikh Abdul Ghaffar. Gbọ́ yí bàbá yín gbádùn yín. Anabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Anabi já mọ̀ pé àlùwàlá ṣíṣe inú oore tí ń bẹ ń bẹ tó bá dijọ́ gbèǹde àlìkìyámà. Naam. Ní tí wọ́n máa fi pe àwọn àjọ Anabi yakulu inna ummati yud'awna yawm al-qiyamah. Allah. Wọ́n máa pe àwọn àjọ mi ń jọ gbèǹde àlìkìyámà. Ẹ mọ̀ yí lára wọn gurra muhajjali. Gurra muhajjali. Jalil. Sallallahu alayhi wa alihi wa sahbihi wa sallam taslima. Àwọn tó dáa
àwọn nǹkan tó tutù àwọn nǹkan tó àwọn mọ́lẹ̀ tó rẹwà ó ní wọ́n máa fi dá àmọ́ níjọ́ gbèdé àlìkìyàmọ̀. Allah sallallahu alayhi wa sallam. torí kí ni ó wàá fà bẹ́ẹ̀ nítorí orí pa àlùwàlá tá à ń ṣe láyé. orí pa àlùwàlá omi àlùwàlá ara wa. omi àlùwàlá ara wa. yóò wá jáde ní abẹ́ wa. á wàá di ẹni abẹ́ wa. a máa wá ṣáìn. a máa kọ́ mọ̀nàmọ́nà. bóòlù ilé ìṣe wá rí. eléyìí máa rẹwà o. àsálùwàlá ní jẹ́bẹ̀. sallallahu alayhi wa sallam. gbogbo ìwọ tó bá fẹ́ kí tiẹ̀ náà kó rí bẹ́ẹ̀ ìwọ náà máa ṣàlùwàlá rẹ ní gbogbo ìgbà. kó máa ṣàlùwàlá ní gbogbo ìgbà tó bá fẹ́ kí mọ́lẹ̀ ara tiẹ̀ náà pọ̀ níjọ́ gbèdé àlẹ́. sallallahu alayhi wa sallam. afáwà Abdul-Ghaffar rawahu Bukhari ló gbà wá. rawahu Bukhari. bó ṣe rí nù. Imam Bukhari ló gbà wá. Káì. Nínú tá a gbọ́dọ̀ ṣe lónìí. lálùwàlá. nínú àwọn ọlá tí ń bẹ fún un. nínú ọlá tí ń bẹ fún un. anábìyẹn tó ní inú ọlá tí ń bẹ fálùwàlá. Naam. man tawadda'a lis-salah. ẹni tó bá ṣàlùwàlá fún ìrun. fa'asbaga al-wudu'a. tó wá sí àlùwàlá òun dáadáa. summa masha ila salati al-maktuba. ila salati al-maktuba. ìwọ̀n ń gbé àlùwàlá òun lọ síbi irun tí ó fi kírun fasallaha. ó wá kírun náà. ṣé Abdul-Ghaffar máa nọ́ọ̀sì ló kì í ni. àbó kì í ní fárídà. àwọn máa jàmá àlọ́ bí kò bó ṣe ọlọ́run náà ní sọ̀rọ̀. ok àdìsí láǹkà lọ. ń gbádùn. àwọn fil masjidi. ilé mọ́sálásí ló ti kí ni o àbókí ilé ni àbókí pẹ̀lú gàmá nìkan ni o. gafara Allahu azza wa jalla lahu zunuba. gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá fi lè ṣe ọlọ́run mójú kò fún. ó ṣàlùwàlá tán. dáadáa. àlùwàlá òun dáa. gbogbo mi débi tó yẹ kọ́ mi ó dé. gbogbo ibi tó yẹ bó ṣe bọ́lọ̀ ń bá nẹ́bí Muhammad ṣe bó ṣe pa wá láṣẹ. ọwọ́ àrùn lọ́bi tó ti kírun. ó rìn lọ́bi tó ti kírun. ọba jàmáà ni ó kì í fúnra rẹ̀ ní o. gàfárà Allahu lahu dhunuba. gbogbo tí bá ń jẹ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́run mójú kò fún. nítorí àlùwàlá. káì. bàbá Magaji lóhùn ní dàbí. kí yẹn ṣàlùwàlá Ọlọ́run yóò pèsè rẹ fún yóò forí jì. pèsè rẹ tó ń sọ pé kíní kan pèsè rẹ àlùwàlá ni pèsè rẹ. lálùwàlá òun náà tẹ́lẹ̀ mi ọmọ yìí rẹ̀ òun náà. àìmọ yìí rẹ̀ òun kò gbàgbọ́ yé nu. kò gbàgbọ́ yé ẹ̀sìn nù. àní ìdí ká gbàgbọ́ yé. la ilaha illa àgbóyè ẹ̀sìn Islam ní ìta sí wọn lédè ètò tá. àgbóyè ẹ̀sìn sọ́nà ọ̀nà ló kó ètò wáyé. lóko ètò ní àgbóyè ẹ̀sìn Islam. kéèyàn gbàgbọ́ yé. àgbóyé nídìí. la ilaha illa ọ̀tọ̀ àbí ẹ̀fẹ̀ lọ́dẹ̀ sí. ṣé kátó mú kan wá ń bèrè. bọ́lá bá tó kú kọ̀ tán. ọlá rẹ̀ pọ̀. mami mùsùlùmí. sallallahu alayhi wa sallam. èyí yẹ̀wù ní mùsùlùmí. yatawadda tó wá sàlùwàlá. fa yuhsinu wudu'ahu. ó wá sàlùwàlá rẹ̀ ó dáadáa. summa lẹ́yìn wá gbà náà yakumu ó wá dìde. fa yusalli rak'atayn. ó wá kí rákà méjì péré. Allahu akbar kabira la kabira siwahu. La kabira siwahu. Wajabati lahu aljanna. Ó ṣàlùwàlá òun dáadáa ní táwọn ọmọ yìí. Ó ṣe àlùwàlá òun dáadáa. Wa salla rak'atayn. Ó wá kí rákà méjì. Pé Ọlọ́run rákà méjì mú kí pẹ̀lú àlùwàlá tó ṣe dáadáa. Wajabati lahu aljanna. Sayyidina Uthman wọ́n ló ní bá Nabi Muhammad ṣe ṣàlùwàlá lòun máa ṣe é. Nítorí ipá nẹ́bí ò lásìsì a lè dàbí rẹ o. Usman ibn Affan ni wíyí o. Usman ibn Affan. bá nàbí ní ṣe máa ń sálù àlá ní ṣe máa ń ṣe. òun máa ṣe é a lè dàbí rẹ o àmọ́ bí bó ṣe gbé kalẹ̀ òun ò lè yí padà. máa mi mùsùlùmí. èyí yòówù náà mùsùlùmí yàtà wà dọ́ ó wá sàlùwàlá òun dáadáa. irú ẹni bẹ́ẹ̀ kó máa retí pé Ọlọ́run bó sáìlì yẹn náà. wájà bá tilà wọlé jẹ́nà. Magaji. Jaddadallahu sihhatakum. Àmín. Àlàáfíà lẹ ń lò fún wa. Àmín. Zida fi ulakum. Àmín. Magaji. Àlùwàlá dọ́wọ́ wa o. Mo gbádùn ẹ púpọ̀ wá. Nígbà tí yẹn gbádùn obìnrin. Ìṣẹ́ni kankan pẹ̀lú wa nílé. Ẹja máa dúpẹ́ fọlọ́. Magaji ọlọ́run dúpẹ́ fún yín. Àmín. Ọlọ́run dúpẹ́ fún yín. Ìta Nabi Muhammad ni a ṣe àtàhádùsù bí ní ìmọ̀tìlọ́ ìṣòkèrò. Ìta ń ṣe yìí nìsín. Ẹ̀yin náà fi ń dúpẹ́ fọlọ́run ni. Èwo ni tó ń ṣe? Sísọ tẹ́ ń sọ yìí inú orí Ọlọ́run ni. Kéèyàn máa rí wí. Pé Ọlọ́run o ṣé o, mo tún dúpẹ́ o. Kò wá pa action rẹ̀ mọ́ra rẹ̀ láà. Ṣúkìrún káì. Wàtárí kò wá kúfùrù.
àfa àmọ́gàjì àwọn kan wò wá lọ́wọ́ báyìí wọ́n dákun ká máa wá láti tòsí àti jìnnàjìnnà ká dákun àwọn náà tún wá lówó wọn fi ń wo ètò àgbọ́yé ẹ̀sìn Islam báyìí báyìí kí làwọn ń ṣe òun sáwọn náà tó ń dúpẹ́ náà nù. wọ́n dúpẹ́ ni òkè lọ́nà o. nínú tọ́lọ́hún ṣe fún wọn wọ́n ń dúpẹ́ fọlọ́hún nù. wọ́n ń lò sọ́nà tó dáa. wọ́n ń lò sọ́nà tó dáa. káì. mani amila solihan min zakarin aw unsa. torí sẹ́ẹ̀rì làwọn náà ń ṣe lọ́wọ́ ni. àwùjọ àkíyà ni. fahuwa mu'minun. ẹ bá ń tú kéwù ẹ bá ń tú. mani amila solihan. èyí yóò nu ọkùnrin. amila solihan. tó wá ṣiṣẹ́ eré. min zakarin. ó sọkùnrin ni o. aw unsa. àbóbìnrin ni o. fahuwa mu'minun. ó wá ń worú prógáàmù tó jẹ́ tànẹ́bù Muhammad tá à ń sọ lọ́wọ́ yìí. àwọn olùgbàgbọ́ òdodo. fahuwa mu'minun. mọ̀mí nínú fàlà nóhù yìí yá nà. ẹ̀dáre ẹtú kéwù mo fẹ́ mo ẹrí mo gbádùn bẹ́ẹ̀ ti tú ni ẹlòmí ò ní tú báwọn ẹlòmí ò ní mọ́ni àmìlà sọ́ọ̀lì ha ẹni bá ti sẹ́ rí ní dákàrí ọjọ́ ọkùnrin àwòsá àwòjóbìnrin wàhùwà múmìnì àbọ̀ gbọ́ mágàjì ọ̀gbọ́ wà ní wàhùwà múmìnì tó tún wá jẹ́ múmìnì ó dákẹ́ wúrú nù tó tún wá jẹ́ múmìnì tẹ̀síìrù ṣe ọlọ́run bá akẹ́ bàbá rẹ̀ jẹ́ àgbà ọkẹ́ bàbá wà nífà tó ní tẹ̀síìrù ṣe pàtàkì nù ayé kọlù wọlé ní kí n gbé. Assalamu alaikum warahmatullahi ta'ala barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ dákun ta ní bá wa sọ̀rọ̀ láti ìlú wo? Àfá Muhammad ní láti ìlú Kanji. Àfá Muhammad láti ìlú Kanji. Bẹ́ẹ̀ni. Àmàṣeun púpọ̀ èdè yìí fẹ́ rí bákan tí Yorùbá ní àbílù èdè wo lẹ́yìn. Tápà ní mí inshallah. Tápà ní yín. Tọ́. Bẹ́ẹ̀ni. Ejinana. Bàbá Mọ́gàjí bá ń wí òun. Ejinana. Lọ́wọ́ sá. Kúrẹ̀ lórí. Tọ́ alhamdulillahi alhaji. Naam alhamdulillah. Ájì Muhammad ọjọ́ ń lọ nù. Kí lẹ ní fún wa? Mo ní ìbéèrè tí mo béèrè lọ́wọ́ yín ní ìjẹta. Ok. Kí ni ìbéèrè náà? Kí ni ìbéèrè náà? Ẹsẹ̀ ń di wáàdí tí wọ́n fẹ́ ṣe nípa àlàyé nípa àlọ́ láti ṣe. Kí ni ìbéèrè tẹ́ fẹ́ béèrè? Kí ni ìbéèrè tẹ́ fẹ́ béèrè? Béèrè náà kí àfàwọ́ gbọ́. Ẹni? Ẹ béèrè náà káfọ́ gbọ́ báyìí ẹ béèrè náà ká gbọ́. So inshallah, ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé lápèjúwe tí ẹ̀ máa ń dẹnu bàbúrúmù. Naam. Tó wá pọn mi sínú péèlì. Ok. Tó jáde pé ìṣẹ̀mọ̀ pé kò sí ọgbọ́n kan tí yẹn dá. Naam. Tí kìíní alẹ̀ ọṣẹ yẹn ò ní máa dà tí òjì ò ní máa kẹ́ sínú omi tí yẹn ti pọn sínú péèlì yẹn. Ok. Irú omi bẹ́ẹ̀. Naam. Ṣé a lè fi ṣe bí a lè fi wẹ irú jẹ́nẹ́bà àbí a lè fi ṣàlọ́lá? Àbí kò lè ṣeéṣe ká fi ṣe àlọ́lá àti ìwẹ̀ jẹ́nẹ́bà? Ok, ṣé béèrè yín náà nù? Ìbéèrè mi náà nù, inshallah. Jazakumullahu khairal jazai. Ọlọ́mọgàjì. Ọlọ́run dúpẹ́ fún yín. Ọ̀rọ̀ di méjì báyìí o. Ó di méjì o. Ẹni tó fẹ́ wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà. Ṣé jẹ́nẹ́bà ló fẹ́ wẹ̀ ni àmọ́ òdà kọ jẹ́nẹ́bà o? Wọ́n ló fẹ́ wẹ̀. Ẹgbọ́ sọ fẹ́ wẹ jẹ́nẹ́bà nàbí kí ló fẹ́ wẹ̀? Sọfẹ́ jẹ́nẹ́bà ló fẹ́ wẹ̀ ni àbó fẹ́ wẹ̀? Jẹ́nẹ́bà ló fẹ́ wẹ̀. Kí wá lọ kàn sẹ́ńbẹ̀? Ẹni? Kí ló wá kan ọṣẹ bí jẹ́nẹ́bà? Mo ní lápèjúwe ní ti omi tí wọ́n fi wẹ̀ jẹ́nẹ́bà. Ó jáde pé irú àdì tí ẹ̀ bá ń wẹ̀ omi tí ń bẹ nínú péèlì yẹn tí ẹ̀ bá wá wẹ̀ tán sẹ́mi pé kò sọ́kàn tí yẹn dà tí ẹ̀kíní aṣọ tí ẹ̀ ràbí ọṣẹ yẹn tí ẹ̀ bá fi ń gbora tí ò ní máa kẹ́ sínú omi yẹn kàkẹ́ tí ẹ̀ fi ń gbora. Ọlọ́mọgàjì ọjọ́ ń lọ mo ti gbọ́kùnrin yìí ẹni ń gbé kí ọkọ̀ lọ́lẹ̀ kejì. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Dáadáa lọ dání bá a sọ̀rọ̀ láti ìlú wo? Àfá Abdulgafar láti Èkó ni. Àfá Abdulgafar láti Èkó. Nínú mọ́ńkì. Ok láti Èkó. Sọ̀rọ̀ láti Èkó. Ẹ̀yin gbọ́ ta lẹ pé? Hello.
Garu. àbá gàrú láti Èkó. Allahu Akbar. Naam. ọlọ́mọdé bá dúpẹ́ fún yín o. Àwọn náà. kí lẹ ní fún wa. Mo ní kí náà. ẹ ṣeun jazakumullahu khairan Ọlọ́run sọ jazaa. yín lẹ́san rí o. ọlọ́mọdé sọ dúpẹ́ fún yín yín lẹ́san rí o. ẹ ṣeun gan. Ṣé nọ́mbà yín náà ní? Òun náà ni àwọn àgàjì Ọlọ́run ní fi wálẹ̀. ìbéèrè tí Haji Muhammadu Kanji ń béèrè wọn Tọ́ ọ̀rọ̀ òun fẹ́ pín sí méjì ó fẹ́ kún sí torí àsìkò. ìbéèrè ni pé ẹni tó fẹ́ wẹ ìwẹ̀ nọ́mà ọlọ́sẹ̀ ọlọ́sẹ̀. tó tún wá fẹ́ wẹ jẹ́nẹ́mbà tó tún wá fẹ́ wẹ jẹ́nẹ́mbà irú ẹni náà abẹ́ ìgbésí Magaji tí wọ́n ń kọ́kọ́ wẹ ìwẹ̀ oní ọ̀sẹ̀ náà bí títí wọ́n ń wẹ̀ lọ́wọ́ òun tọ́sẹ̀ wá lọ lè ká sínú omi náà tó yẹ pé omi kan wọn náà ni ó sì fi wẹ jẹ́nẹ́mbà kí ni ìdájọ́ omi òun ìtàn béèrè nù. Allahu Akbar kabira. ìtàn béèrè nù. Ihdina siratal mustaqim. àmín àmín àmín. Ọlọ́run ṣamọ̀nà gbogbo wa. àmín àmín. Ká gbé pé tí ò bá dáa jù naam tí ò bá dáa jù naam. ó dáa kẹ́dà ní bí àgé tí ó máa fi wẹ̀ jẹ́nàbà. ok kọ́ lágé ní alágé tí ó fi wẹ jẹ́nẹ́mbà tí ó ní dèérí tí ó ní dérí. tómi òfin ní tí tọ́ tó fi á ní ká tí síbẹ̀. gbogbo nǹkan tí ò dáa ò tó fi tó afẹ́ ká mọ́ náà afẹ́ gbé ìdọ̀tí kúrò lára. ok ìzálàtù nàjásà òun la fẹ́ gbé kúrò lára ni. àwa agbọ́dọ̀ ó dáa fún gbogbo àwọn tábàjẹ́ mùsùlùmí tá à ń gbọ́ báyìí. ok ká wá àgé bí ò bá yìí ságé kó ṣe gbá kan tó jẹ́ pé omi tiẹ̀ ládàá lò lọ́tọ̀. yóò dá wà lọ́tọ̀ tí ó dá wà lọ́tọ̀. kì í ṣe pá máa jà kì í pọ̀ ṣe pá máa jà pọ̀. èyí wọn àkọ́kọ́ nu lẹ́yìn àkọ́kọ́. ẹ jẹ́ n fi kíní kan tó kún ilé bàbá Magaji lérí ọ̀rọ̀ béèrè táfà yìí béèrè yìí ọ̀rọ̀ àwọn súnmọ́ àwọn àfáà ní bí méjèèjì bá jà pọ̀ bẹ́ẹ̀ tí yàrá bá fẹ́ wẹ jẹ́nẹ́mbà tó sì tún fẹ́ wẹ tó sì tún fẹ́ wẹ̀ sákálà. ìwẹ̀ ọlọ́sẹ̀ àwọn àfáà lè tọ́ dáa jù òun ni pé kọ́kọ́ wẹ jẹ́nẹ́mbà rẹ náà bẹ́ẹ̀ kọ́kọ́ wẹ haidọ̀ rẹ náà kọ́kọ́ wẹ nífàsì rẹ náà wọ́n ní reason méjì ni reason àkọ́kọ́ ni wípé gbogbo ẹni bá fẹ́ wẹ̀ ẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kọ́kọ́ wẹ̀ yín òun náà torí kó fi lè mọ bí omi dé kó lè mọ bí omi ò dé lára àwọn lára rẹ̀ torí pé bájá sí pé ọba ní kọ́kọ́ wẹ̀ ìwé ọlọ́sẹ̀ náà bí fọ́kọ́ tó di kó àwẹ̀ jẹ́nẹ́mbà ó ṣeé ṣe kó jáde pé omi ò débì kan lára rẹ̀ omi ìwé jẹ́nẹ́mbà gangan ò débì kan omi ti wẹ̀ kankan tó ti kọ́kọ́ wẹ̀ òun ní bẹ́ẹ̀ kìí sóhun. Allahu Akbar. ẹlẹ́kẹ́tọ́ ẹni sìn ìdí ẹlẹ́ẹ̀kejì nítorí ìdọ̀tí tẹ dákọ̀ yìí ìdọ̀tí méjì rí àti dáhùn àfáà yìí nù. Salamu alaikum. Aleykum salaam kálẹ̀. ẹ kálẹ́ o ẹ dáhùn. bàbá Magaji fọ̀dọ́ ìlú lùdú ìlé tá a yanjú tán lẹ́ẹ̀kan ọlọ́mọsàbà dúpẹ́ fún yín àmín ọlọ́mọsàbà san yín ní ẹ̀san olóore àmín àndédèké kan lọ́kàn àsìkò wa ń tán lọ wẹ́wẹ́ bí yẹn bá ní kọlù báyìí kọ́ pé wá wọlé o insha Allah lẹ́yìn yín bàbá Magaji àwọn agbọ́gbẹ̀mọ̀ ní atún bí ní béèrè yìí pé wà máa híya ṣurutu sihhatil wudu'i Allahu Akbar kabira máa híya ṣurutu sihhatil wudu'i Allahu Akbar kabira àwọn májẹ̀mú wo gan-an ni àlùwàlá ó fi lálàáfíà dáadáa. Allahu Akbar ní májẹ̀mú àlàáfíà tálùwàlá ó fi lálàáfíà májẹ̀mú ó ní bẹ fún. tọ́ àkọ́kọ́ nu májẹ̀mú tí ń bẹ fún àlùwàlá tí ó fi lálàáfíà ó ní pé alikudiratu alasti imali alimayil káfí. alikudiratu alasti imali káfí. ẹ bá ń tú. kéèyàn lágbára láti lè lómi. ok omi àlùwàlá yẹn omi àlùwàlá òun kí wọn lágbára àti lè lò ó. kò lè lò ó. kò ní kò nira báyìí. Allahu Akbar kabira. ní alágbára láti lè lò. nínú ẹ̀ ní afáwa alibulu. naam ẹlẹ́ẹ̀kejì náà. ẹlẹ́ẹ̀kejì. àkọ́kọ́ ni pé kí wọn lágbára àti lè lò mẹ́. nínú ẹ̀ ní. naam ẹlẹ́ẹ̀kejì wọn kọ́. alibulugu. kí ni túmọ̀ rẹ̀. ká máa retí pé àlùwàlá ó da lára rẹ̀. òun ní ti bàlágà. tó bàlágà. tó bàlágà. tó ti dọkùnrin àmọ́ kéèké tó ti dọkùnrin àbó ti dóbìnrin. naam kò síbi tá a lè gbé gbà. ok májèmá kíkẹ́ owó polo fi ń sàlùwàlá yìí ó wá ń sàlùwàlá náà dáadáa. kì í tí bàlágà dépò kẹsàn-án fi ń sàlùwàlá náà dáadáa. ok kì í bàlágà dépò tá a lè ti náà dáadáa. ee o tọ́yìí. ó gbọ́dọ̀ jẹun tó ti bàlágà. ó di méjì. àlàákìl ẹni tí ó sàlùwàlá tásọ̀ pálùwàlá rẹ̀ dáa kó lè wá ń sàlùwàlá rẹ̀ gbọ́dọ̀ ní làkàyè. jọ ń làkàyè. àwọn làkàyè ló sàlùwàlá. bí wèrè bá bomi ní ìsìn tí ń ṣe bá kan kílẹ̀ ní kọ́lá bẹ́ẹ̀ báyìí ti gbé wọ́n lè domi ohun sẹ́yìn náà lójú. yóò da mi sí yẹn lójú. àbí kó dà sí gbogbo ara yẹn kó tún wá fún yẹn lẹ́gbàá sí.
odi mélòó nù. kí ló wá ní tó ṣe odi mẹ́ta. odi mẹ́ta nù ẹlẹ́ẹ̀kẹrin kọ́. àfàwà ṣé Abdul-Ghaffar. Ọlọ́run ní dààmú yín bàbá. téèyàn bá ti ní alukudira. naam. gẹ́gẹ́ fúnra rẹ̀ tí mo wílẹ̀ kan. alásìmọ́lì má ìlkáfí. kéèyàn gbọ́dọ̀ lágbára láti lo omi fúnra rẹ̀ àti wujudul hadas. wujudul hadathi. bó bá ṣẹlẹ̀ sí ọ bó ló ṣe yanjú ẹ̀. kí ni ń ṣẹlẹ̀. gbogbo èyí tó wá wù nínú ẹ̀gbọ́n tó bá ṣẹlẹ̀. bí bá wù. tọ̀ bóyá èèyàn lọ tọ̀ ní ìsìn. bó ẹni tí ò bá mọ̀ pé a máa ṣàlùwàlá tá a bá tọ̀ tán kò ní sí àlùwàlá náà nù. ok bàbá tọ̀ tán ní sin ta tábà tán. tábà tọ̀ tán tábà tán a bá ti lálùwàlá lára tẹ́lẹ̀ ó ti jánu. nígbà tá a ti tábà àwọn tí kò tí ì ṣe kọ̀ọ̀kan kò tí sopọ̀ ni. kò sopọ̀ yóò tún máa bàjẹ́ sí ni yóò bàjẹ́. bàbá tọ̀ tán ní sin ta a ti tábà tá a yàgbẹ́ tá a tábà ṣèbí nígbà tá a ti fọ̀ yín mu ibà ti mára náà nù. àti ìmọ̀ra ìmọ̀ra yìí tá a sì ń ìmọ̀ra káàkan afọ ẹ̀gbin tí ń bẹ lábẹ́ wa dọ̀tí ìmọ̀ra tìjọ́sìn àìsí àti ìmọ̀ra tìjọ́sìn. nígbà tó yí bàbá mọ́gàjì kò ní bàjẹ́ ọmọ bẹ́ẹ̀ jazakumullahu kulla khair ọlọ́wọ́n bá dúpẹ́ fún yín wala la ilaha illallah mo fẹ́ kẹ́ ẹ máa dùkú dáadáa ni ìmọ̀ra ọlọ́wọ́n ti gbàdúrà yìí àwọn mọ́gàjì ní sókí ẹ búrúfù wa àwọn ọ̀rọ̀ yẹn wọ́n ní bẹ́ẹ̀ bí àlùwà láti ṣe ọ̀ranyàn tí ń bẹ́ẹ̀ bí àlùwàlá tí ó mọ̀ pé táwọn pé lọ́nà pé dandan tí yẹn gbúdọ̀ sí ẹ bírífù wa ọ̀ranyàn wọn ní bẹ́ẹ̀ mẹ́ẹ̀ kásìkò wa tó tán. ṣe rí àwọn ọ̀ranyàn àlùwàlá ó póríṣiríṣi ó pọ̀ àmọ́ ká sàsọ níwọ̀n bá nù ọ̀ranyàn àlùwàlá faraidu alùwùdúyì faraidu alùwùdúyì. nǹkan tí wọ́n kọ́kọ́ gbé wá ní pé àníyà kí ni ìtumọ̀ rẹ̀. tọ́ èèyàn gbọ́dọ̀ dàníyàn. àdàníyàn wọ́n wá àwọn mítà lọ náà mahalu níyà alikọ́líbù ni wọ́n gbé. mahalu níyàtì alikọ́líbù ẹ̀tù. ibi tí a fẹ́ gbà níyàn wá sí kéde pé ó mọ̀ wí jáde yẹ́rù tàlá fún sẹ́ńtọ̀ kìí ṣe báwo nínú ọkàn inú ẹ̀mí rẹ nínú ọkàn rẹ làníyàn rẹ wà. ọkàn máa ronú ọkàn pé mo ti sàlọ agbọgbọ gbàgé. kódà àwọn àfáà ṣe ìwádìí pé kí ló yẹ tó fi fà níyàn síwájú wọn wá padà síbi ọ̀rọ̀ Ànábì tá Ànábì sọ pé innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa. sì yorùbá Ànábì tó sallallahu alaihi wasallam tó jẹ́ pé a gbọ́dọ̀ kọ́kọ́ ní àníyàn lákọ̀ọ́kọ́. àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì àfáà wa gaslu jami'il wajhi. gaslu jami'il wajhi. ọ̀ranyàn jami'il wajhi. káwé gbogbo tí ń jẹ́ ojú wa. bá a ṣe wílé. bẹ́ẹ̀. ṣé àbúrò tó fà ká gbé láti yàrá báyìí wá sáré báyìí sáré nù tó fi wá gbogbo àwọn sàlẹ̀ àti gbogbo ẹgbẹ́ báyìí náà ká fọ̀ bẹ́ẹ̀ ká fọ̀ kó mọ́ bẹ́ẹ̀. bàbá wa ọlọ́mọsàbà káwọn bàbá wa gbà wọ́n wà farabalẹ̀ bí ẹni pé wọ́n bísí tó máa fẹ́ sàlùwàlá. bó ti yẹ kí yóò bísí náà nù ẹni rí sítọ́ lọ́hùn. ó di méjì. gaslu yadayni ma'al mirfaqayn. gaslu yadayni ma'al mirfaqayn. la ilaha illallah. káwé ọwọ́ wa méjèèjì. fọwọ́ méjèèjì. ká fọwọ́ wa méjèèjì. mirfaqayn. débi ìgbọ́n. ìgbọ́n rè o. ìgbọ́n rè o rí báyìí. ìgbọ́n odi mẹ́ta. odi mélòó ni. odi mẹ́ta. odi mẹ́ta. ṣé Abdul-Ghaffar. àwọn ọ̀ràn yẹn àlùwàlá rè o. òun náà là ń gbọ́n o. bọ́ọ̀ bá ti ṣe ọ̀ lálùwàlá o. àní. àbóni ni. kò ní. bọ́ọ̀ bá ti ṣe ọ̀ lálùwàlá o tún wá nírun. téèyàn bá ti lálùwàlá kò nírun mo sì wí lẹ́ẹ̀kan. bí o bá ti lálùwàlá kò nírun. o lè nírun. mọ̀nà tí bẹ́ẹ̀ ti wí. mọ́sí ò ras. lẹ́ẹ̀kẹrin. ká pa orí wa. ànífọ̀. a pa orí ni bó ń ṣe Ọlọ́run ti gbé kalẹ̀. sallallahu alayhi wa sallam. Ànábì la gbọ́dọ̀ tẹ̀lé. lẹ́yìn bá tẹ̀lé èèyàn sí náà. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. wa gaslu rijlayn ma'al ka'bayn. ok gaslu rijlayn. káwọn ẹsẹ̀ wa méjèèjì. ma'al ka'bayn. níbi kókó ẹsẹ̀ nu wa. kókósẹ̀ méjèèjì wa. a gbọ́dọ̀ wẹ̀. ẹlẹ́ẹ̀kanú. al-muwalat. kí n ti wọlé. àwọn afa wọ́n ní al-muwalat ká tètè sí ká má jẹ́ ó pẹ́ jù. ok ká má jẹ́ ó pẹ́ jù. bàbá ti ń parí kàtà fún mi. ká má tètè lera wọn. bàbá ti ń parí kàtà fún mi. tiliwa bada tiliwa. wahidan bada wahid. kọ́ má sẹ́jọ́. mẹ́fà nù. ṣe ọtún kù. ó kù àtẹ̀dílẹ́kù náà mẹ́mẹ́ pé ká gbó dáadáa. ẹlẹ́ẹ̀kejì o. ẹlẹ́ẹ̀kejì níbò míì àmọ́ èyí tí wọ́n gbé wá ń bi tíra yìí ní ìsìn mẹ́fà làwọn pè gbogbo ẹ̀ náà sì wọlé. gbogbo ẹ̀ lọ wọlé lọ́dọ̀ wọn. àwọn ọ̀ràn yàlúwà lánàá. ẹni tó bá gbàgbé ọ̀kan nù àwọn ọ̀ràn yàlúwà láyìí
bọ́lá pẹ̀lú ẹni sìn bọ́yọ́ gbàgbé kọ́ fọjú ọwọ́ adébíyí tí wọ́n ń lo tí wọ́n rántí bóun ló ti di rẹ̀. sallallahu alayhi wa sallam ọgọ́rọ̀ sallallahu alayhi wa sallam anabi muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ yẹn bá gbàgbé ibì kan bí àlùwàlá naam ibi tó gbàgbé ni tó bá ti rántí abẹ́nìkan rán létí wọ́n lẹ́nìkan ń sàlùwàlá lábàá kan ń sàlùwàlá lẹ́gbẹ̀ẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam ń sàlùwàlá lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam. ibi orí èékánná ẹsẹ̀ rẹ̀ kò wá rántí fọ̀ omi ò débẹ̀ kò fomi sí. ok ó wá fàkọ́ọ̀mà wá àràdà sọ́lá ó dìde pé òun fẹ́ bẹ̀rẹ̀ ìrun láti máa kí òun. omi ò sì débi orí èékánná rẹ̀. náà nàbí wà ní ìrìjì. kí ni túmọ̀. padà síbi tó ti sàlálà rẹ̀ o. tí yóò tọ́ láti ní. ibi tí omi ò déhùn ànábì wa ni kò fomi síbẹ̀. lásán ibẹ̀ náà ni ó fomi sí lásán ti lè pé yóò pa ìhádà pọ̀ oníṣe ìhádà pọ̀ òun fẹ́ sàlá láti lè. ọgbọ báyìí o bá a ti lọ́jọ́ ọ̀ràn yẹn yá bí. bá a ti lọ́jọ́ ọ̀ràn yẹn òun náà. bàbá gbàgbé ọ̀kan bẹ́ẹ̀. bó bá gbàgbé ẹyọ ọ̀kan bẹ́ẹ̀. tó wá sí kéde. ibi ẹyọ ọ̀kan òun ló wàá padà sí tó lọ tó mẹ̀ sí. bàbá tí wàá tún bẹ̀ sí ṣé yóò wá kún wá parí ìyókù wá sálẹ̀ ní àbótí náà. ibi ẹ̀wọ̀n nìkan náà ni ó lọ kéde pé yóò parí ìyókù wá sálẹ̀ mọ́ ká sọ pé ibi orí ẹ gbọ́ béèrè òun yé. mo gbọ́ béèrè òun yé mo gbọ́ ìbéèrè òun yé. lápẹjú ẹni sẹ́yìn. wọ́n sì ń ṣàlàyé bá nẹ́bí ṣe ṣàlàyé fẹ́nìkan tó sì wà nù tíra bẹ́ẹ̀. Magaji Zumura ẹ ń ṣe kíni. ń ṣàlàyé bá nẹ́bí ṣe ṣàlàyé fẹ́nìkan tó sì ṣe kíni. torí pé òun náà lọ́gọ́rọ̀. tó sì ṣe kíni. tó sì ṣàlàyé fún tó sì wà nù kíni. tó sì wà nù tíra. sallallahu alayhi wa alihi wa sallam. tó bá níbi. ọlọ́run bàbá dúpẹ́ fún yín. ọ̀dà ẹ wá já fi súnà nábì tẹ́ ẹ wá ń pariwo látàárọ̀ èkó lẹ̀. Allahu akbar kébí. mo fẹ́ dà fún mi nínú bàbá àgbà Magaji. abẹ́ gbọ́ máa ń yà súnánù lè wùdú yìí. súnánù lè wùdú. ṣé máa ń yà náà láti àbí máa wúwà. nígbà tó jẹ́ jámù. tó kókó lò jámù yìí mọ̀lákárí gbogbo lò jámù wà á dẹ̀ gbogbo lò jámù tẹ̀síìrẹ́. àwọn bá náà kókó lò jámù yìí mọ̀ánà fàírọ̀ kókó lò jámù yìí tẹ̀síìrẹ́ mọ̀ánà fún sunna tún sunna tún kí lè yíwọ̀n lọ́dọ̀ àwọn sunna tún mufradu gan. mufradu nù sunna nù gbọ́ pé tẹ̀ ń wínú sunna nù ní jámù rẹ̀ ní bàjẹ́ fún àwọn afọ àwa. amina dúpẹ́ fún wọn. bàbá ìyá sunna nù lè wùdú yìí. ibẹ̀ là ń lọ. ṣé mo rí ké. bó ṣe rí náà nù. tọ́ àwọn sunna àlùwàlá. náà. wọn lákòókò ń bẹ̀ ní wípé atasimiyatu. Tasmiyatu bẹ́ẹ̀ ma kí o pè dáadáa. ọlọ́mọba akẹ́wà bá alájí àgbà ọba ayé wa a gbọ́ lẹ́nu àwọn àfáà wa pé a tún gbọ́ lẹ́nu ọ̀pọ̀ àfáà pé wọ́n ní bàbá ò sí kéwú pè àfi tó bá jìtá. àwọn kódò olórin náà wíbẹ̀. kódò olórin náà bàbá ò sí kéwú pè àfi ká tó kéwú ṣe. bàbá ń wo tíra la ìwo dígí wọn fi wọ́n sọ̀rọ̀. ọlọ́run ọba. wọlá bàbá akéwò káàmàlì. ọlọ́ba akẹ́ bàbá àtàlẹ́kùn kẹrẹ lára wọn. amina amina. wọ́n ní bisimilahi rahmani rahim. ok nínú sunna. lákọ̀ọ́kọ́ nù. lákọ̀ọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ àdúrà lákò wí bẹ́ẹ̀. kódà àwọn kan sọ yìí pé láwùdúhà liman lam yasikuri ismallahi alayhi. láwùdúhà liman lam yasikuri ismallahi alayhi. ó dàkọ̀ lọ́hùn lóòótọ́ ní súnà ni o àmọ́ súnà ṣe bí súnà tà nẹ́bí Muhammad. sallallahu alaihi wasallam ọwọ́ sálọ̀ lọ́wọ́ ṣe bismillah. ṣe bismillah. kò ṣe kínú. wọn ní ò lálùwàlá. láwùdúwà lẹ́wì. wọ́n ní láwù àwọn sọ pé láwùdúwà kò sálùwàlá fún ẹni tí ò bá ṣe bismillah rahman. ní nánà ẹ̀wẹ̀ wo ní ẹ̀kọ́ tó wá sí ẹ̀tọ́ àpẹ́ náà bó ṣe rí àkọ́kọ́ nù ẹlẹ́kejì ẹlẹ́kejì àfáà wa Sheikh Abdul Ghaffar wọ́n ní gaslu kàfáyìnì káwé ọwọ́ wa méjèèjì sàlásà fi àwọlé lòdù. nígbà tá à ń dakọ̀ náà ilé ìgbà tá à ń dakọ̀ ìgbẹ̀hùn là ń dakọ̀. àmọ́ bí súnà ní sẹ́yìn. kẹ́ káwáwé bí eéo káwáwé lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta tá à ń wẹ̀ ń súnà nù. bá a ti ń wọlé mẹ́ta. bá a ti ń wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta òun náà nínú súnà lòun náà. ó di méjì. ó di méjì. Sheikh Abdul Ghaffar. labbaik labbaik. Allahu akbar kabira la kabira siwa. àsìwá karùn-ún pákó. ok àsìwákù ní karùn-ún pákó. ní karùn-ún pákó. wà ní pákó mọ́tò ẹgbẹ́ búrọ́ọ̀ṣì ló ní kọ́ àti mákílẹ̀. èyí tó dáa jù nígbà tó yẹ pé níta wá báyé dé nìsín náà àmọ́ mo fẹ́ràn sọ pé igi pọ̀ lẹ́gbẹ̀ẹ́ oníkálukú wa. àtọ́wá wa ní èbó tí ò sí. àtọ́ká sọ pé kò sí àwọn náà káwọn náà wọ́n búrọ́ọ̀ṣì. ẹ̀yin tẹ̀ wá mi tí ò sí igi tẹ́lẹ̀ mi ò dági mọ̀ tí ò sí pákó. kò
sí pákó kò sígi kò sórin kò sórin sallallahu alaihi wasallam kò sí káṣíá bẹ́ẹ̀ ni kò sáta ẹgbó kò bá kò sáta orin àta orin àta ńbẹ wọ́n máa ń ta lẹ́nu kí ó máa ta lẹ́nu. wọ́n ti àjẹ́ bá zuru. Allahu akbar kabira. asiwak wa huwa sunnatun mu'akkada. ní siwaku wọ́n ní siwaku sunnatun mu'akkada. ọ̀làgbà fil wudu níbi tá a bá fẹ́ ṣàlùwàlá károrin ká fọ ká búrọ̀ṣì ẹnu wa. ká búrọ̀ṣì ẹnu wa. wọ́n ní kódà lawla an ashukka ala ummati. kí ẹ ti pa àdìsí lẹ́ńkà. àdìsí anabi Muhammad. sallallahu alayhi wa sallam. tí ẹ bá ṣe pé yóò jẹ́ nira lórí pé àwọn èèyàn tó kó wàhálà lé wa lọ́rùn báyìí. la amartuhum bis-siwaki inda kulli wudu'in. la amartuhum bis-siwaki inda kulli wudu'in. ìbá sọ pé ìbá pa wọn láṣẹ pé gbogbo ibi tẹ́ bá ti fẹ́ ṣàlùwàlá àfi kẹ́ máa rán pákó di mẹ́ta. so díẹ̀ ò tó mi nǹkan lóbo ẹ̀ka gbogbo súnà náà. alimadi madọtu kẹ́ni tún bẹ̀. káyọ ẹnu wa. ok súnà ni o súnà là ń kà yìí o. súnà là ń kà yìí o. wọ́n ní èyí tí ń jẹ́ bẹ́ẹ̀ ni pé ìdẹ̀kálù lèmọ́ ìfìlfàmì ká fi omi ká wá mú omi sẹ́nu báyìí. Kó mi wọnú ẹnu wa. Wọ́n ní ká fi nu ètè. Wọ́n ní ká fi nu ètè o. Al-intishaku. Idkhalu al-ma' fi al-anfi. Wal-intisharu òun wá ní ikhraju al-ma'i min al-anfi. Ẹ̀tún wà wọn. Intishaku ní ká fún imú ká fi imú símú. Ká fomi símú báyìí. Intisharu ní ká wá dà padà. Ọwọ́ fún padà báyìí. Súnà nábì. Ọdún mẹ́fà kan. Ọdún mẹ́fà. ẹlẹ́ẹ̀keje naam Sheikh Abdul Ghaffar àgbọ̀yí bàbá taslisul ghasli al-farahid taslisul ghasli al-farahid àwọn ibi tá à ń wá ń wẹ̀ ń ká wá máa wá sí mẹ́ta ká máa fọ̀ lẹ́ẹ̀mẹ́ta ká máa fọ̀ lẹ́ẹ̀mẹ́ta ká máa sàwọn ọ̀ràn yẹn ń mẹ́ta nínú súnà Nábì ló wà sallallahu alayhi wa sallam. ó di méjì. Sheikh Abdul Ghaffar takhalilu al-lihya takhalilu al-lihyati takhalilu al-lihya ìtumọ̀ rẹ̀. ẹ rí i pé àwọn kan wà ní àwọn èèyàn tó máa ń mú kóńpù rìn. bẹ́ẹ̀ àwọn alùsùnà nù. kò sí kankan gbogbo wa náà alùsùnà ni. àwọn alùsùnà nù. sẹ́mi náà nírun. ọwọ́ ni wòye sáà ni àwọn àwọn alùsùnà nù. kí là ń kà lọ yìí kí là ń kà yìí. súnà náà là ń kà lọ́wọ́ yìí. ọwọ́ ni wòye alùsùnà àwọn wa ń kọ́. Sheikh Abdul Ghaffar bẹ́ẹ̀ nù ẹ̀. nítorí àsìkò ká ya irun gbọ̀n irun àgbọn wa. so tó bá pọ̀ lẹ́gẹ̀dẹ̀ láti rí àwọn nàní àbí bá fẹ́lẹ́. kódà àtòfẹ́lẹ́ àwọn èèyàn sọ àtòfẹ́lẹ́ àtòpọ̀ àmọ́ èyí tó dáa jù ni pé tó bá pọ̀ àtún wá mú kí ló kọ rẹ̀ kóńpù àtún wá fi ìyá lọlẹ̀ báyìí. kí dọ̀tí lè gbọ̀n dànù. bàbá wa ní kóòmù náà lè fọwọ́ náà sí. ìjọba yìí kó lọ dànù. o bẹ balance lára yàrá. lílo àṣọ bíi ìdàgbàsókè ìdàdé yìí. ká ya owó àwọn ọmọ kà wá nígbà tá a bá ń ṣàlùwàlá kó mi lè wọnú ẹ̀ dáadáa kó wọnú ẹ̀ dáadáa àtọwọ́ àtẹsẹ̀. ọdún mẹ́jọ kọ́. Sheikh Abdul Ghaffar. ẹlẹ́kẹ̀ wa. tọ́ ká dúró mẹ́wọ̀ àtàyámúnù. àtàyámúnù. ká máa bẹ̀rẹ̀ lápọ̀ tún gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe. ká máa bẹ̀rẹ̀ ká mú lápọ̀ tún. àtàyámúnù qabla al-mayasir nù ká máa ṣe lápọ̀ tún yúmúná ká tó ṣe yusra. ká máa sapọ̀ tún ká tó ṣe apá àlàáfíà. ká dó bá wà bẹ́ẹ̀. àfọ àwọn Sheikh Abdul Ghaffar tẹ̀bá ní kátó. ẹ máa sún bàbá. Raddu masihi ra'si. Raddu masihi ra'si. Naam. ká dá pípa orí wa padà. ẹ̀rù lẹ́ẹ̀kan ká nọ lẹ́ẹ̀kan ọ̀nà ìlẹ́gbẹ̀ẹ́ yẹn. kẹ̀kẹ́ níbi tá a ti sọ lẹ́ẹ̀kan. wọ́n wá sunna Nabi Muhammad. ìwọ̀n sunna ìwọ̀n ọ̀nà ìlẹ́gbẹ̀ẹ́ yìí. Sheikh Abdul Ghaffar. níbi tá a ti sọ lẹ́ẹ̀kan. ká pa orí lọ báyìí. ká nù lẹ́yìn. ọ̀ràn yẹn nù. okay. ká wá dá a padà. wá wájú padà. nù sunna. mo rí gbọ́ púpọ̀. náà ní yóò bàjẹ́ fún yín. ẹlẹ́kejìlá. tọ́ àdúrà tá a máa ṣe. masihul husnayn ká pa etí wa méjèèjì. zahiran wa batinan láti inú àti ní òde. ẹlẹ́kejìlá nù. Sheikh Abdul Ghaffar. nígbàdùn yìí ẹlẹ́kẹtàlá. ní pé àdúrà òfin àsìnáyìn òde.
àdùáhù fi asna'i fi al-wudu'i. àfínà ìlú ojú yìí. àdúà náà lásìkò ìgbà tá a bá ń ṣàlùwàlá lọ́wọ́. láàrin bàtà ń sábà lọ́wọ́ láàrin pé mo bá lù àlá mi délẹ̀ o kí n wí àdúà yìí. ok wí àdúrà wọlé. wọ́n là Nabi Muhammad. sallallahu alayhi wa sallam. Allahumma ighfir li zambi. Allahumma ighfir li dhanbi. Ọlọ́run forí ẹ̀ṣẹ̀ mi jì mí. ok wa wasi' li fi dari. wasi' li fi dari. gbà mí láyè wọ́n yẹn rí ìnira sànù mi. yàrá dẹ̀ mí. dára ó dẹ̀ mí wọ́n kì í mú àwọn jẹ. la ilaha illallah. wa barik li fi rizqi. gbogbo tó bá fún mi. barik li fi rizqi. jálù barika wà mí. Ọlọ́run jáde sùnà ni. Allahumma ighfir li dhanbi. dàpọ̀ forí jì mí o. wasi' li fi dari. sànù èmi náà lágbo níbi tí n bá wà. barik li fi rizqi. alibarika fi sínú gbogbo jẹ́ ìwà wọn mi. dàkún mọ́sá wọlé abàtì wí dàkún jọ sẹ́bẹ̀. àmín. wala hawla wala quwwata illa billah. bàbá wa gba Sheikh Abdulateef Magaji. Allahu akbar. zumura alamusaba dúpẹ́ fún yín. àmín. ẹ̀kọ́ àtàárọ̀. ọlọ́run lákì í. ẹ̀kọ́ àtàárọ̀. ọlọ́run lákì í. ẹ̀kọ́ àtàárọ̀ alamusaba sanlẹ̀ sọ lórí. àmín. kí la ní tá fún yín báyìí àní kankan. láyé àní kankan tá fún yín àmọ́ lọ́wọ́ ọba tó ní tó ju gbogbo ní tẹ́ tó rò pa alẹ́ fún yín òun lọ ọlọ́wọ́ mọ́sàbà sanlẹ̀ sọ lórí. àmín. wala la ilaha illallah. àmín. wala la hawla wala quwwata. illa gbogbo yín tẹ́ ń gbọ́ ajákèjádò ayé ọlọ́run dákun má pín yín pa o. àmín. ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ọlọ́run jó wúlò fún yín o. àmín. ọlọ́run jẹ́ èsì lè lò ó. àmín. wala la hawla wala quwwata illa billah. gbogbo yín tọ́lọ́ ní ẹ rí wa pè wọlé ọ̀dà bẹ́ẹ̀ yín tẹ́ rí wa pè wọlé ẹni ó tún máa rí wa pè ńgbà mí insha Allah ọlọ́run gbàdọ̀ wa. àmọ́ Naija latest Islamic lectures ọlọ́run dákun mọ́sàbà gbòòrò ní sẹ́nà yọlá àlùbáríkà wala la hawla wala quwwata illa billah. àwa náà lọ́nà bá kọ́mọ́sá gbá àwọn ẹ̀dùdé síwájú báyìí lọ wala ma sha Allah la quwwata illa billah. àwọn afáàtà gbé wa lọ́mọ́sàbà dúpẹ́ fún wa lọ́mọ́sàbà dúpẹ́ fún wa lọ́mọ́sàbà dúpẹ́ fún wa bàá sẹ́yìn lẹ́sàn lórí wala àmín. àyè ní ọgbà wa wọ́n ní nẹ́ka ní kàdá máa. Allahu akbar. ṣe ẹ̀ka wọn. ọ̀tọ̀ ọlọ́run sí káka. ẹ̀ka kájọ ìbáǹkà rẹ̀. ọlọ́run sí àánú. àmín. kálukọ́ máa dàníyà kálukọ́ máa dàníyà. lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé lágbà. àmín. ọlọ́mọsá àbọ̀ ní kálukú wa láṣìírí. àmín. láyé yìí àtijọ́ gbé ní àlẹ́kẹ́yàmọ̀. Àmín. èyí tá a wí ọlọ́njà àánú balẹ̀ ìmọ̀lẹ̀ ànábì Muhammad. sallallahu alaihi ọlọ́run yóò wasallam. wúlò lára wa. àmín. ọlá àmín. bí yà bùkátà ní kálukú wa Àmín. ọlá bismillahir rahmanir rahim. bàbá Magaji kí ẹ tó kà á jòkó yìí nídìí àánú ọlọ́run tààrà. Allahu akbar. a nídìí kámẹ́rà a nídìí sísítẹ́ẹ̀mù a nídìí àwọn kankan bẹ́ẹ̀ Allahu a akbar. fi àánú ọlọ́run àfi bẹ̀ lọ́run aláàánú tààrà tọ́lọ́ máa gbé dìde sírú ìjòkó yìí bá ti ń ṣe ọlọ́mọṣà gbé dìde sí wa. àmín. bàbá wa ṣé àbàtì kó kọjá ọlọ́run kó bá gbé kọjá ń táwọn fi fóònù ká. àmín. bọ́lá ti kámẹ́rà gidi tí yẹn máa ń lò tí ó tún fi modernize jù báyìí lọ. Allahu akbar. mo fẹ́ kọ́lọ́n kó gbà bẹ́ẹ̀. bákan náà my Naija latest Islamic lectures Ajijami ló kọ́ wọ́n jẹ́. Allahu akbar. Ajijami lẹ́yìn wájà mi. ọlọ́musa wà pẹ̀lú wọn. àmín. wọ́n ní péjì yìí Allahu wọ́n akbar. júlẹ̀ fọlọ́n fún ànábì. Allahu akbar. wọ́n ń dà níyàn náà nù. bákan náà gbogbo àwọn tí ń gbọ́ wa jákèjádò ayé pátá ẹ̀rí pásítọ̀ wa ti kọjá àmọ́ àsìkò àdúrà ní àdúrà ló fà lóde àyè bẹ́ẹ̀. bàbá yìí sì lẹ́bùn kálá tọ́lọ̀ ń bò wọ́n ẹ̀bùn wọn ni wọ́n fẹ́ lò fún wa yìí o. Allahu akbar. gbogbo ẹni tí ń gbọ́ wa lápapọ̀ jákèjádò ayé gbogbo tí bá ń jẹ́ sòro fún yín tẹ́ ẹ bá ti ń wí ẹ máa wá tọrọ bẹ́ẹ̀ kì í ṣe pé àwọn bàbá yìí kápá kankan á fi àánú ọlọ́run tí ń bẹ lára àwọn bàbá tí wọ́n máa dákọ̀ yìí bẹ ọlọ́run àfàlùbáríkà ọlọ́run tó fi sára wọn bẹ ọlọ́run gbogbo ń ta bá wíjọ́ dàsẹ̀. àmín. àlùbáríkà tí wọn náà ọlọ́run jọ kárí gbogbo ayé. àmín. wala ma sha Allahu la quwwata àmín. illa billah. àmín. kálukó tún máa dà níyà bẹ́ẹ̀. àmín. bàbá Magaji bismillah. bismillahir rahmanir rahim. àmín. allahumma salli ala sayyidina muhammad. àmín. muhammad bin abdullah. àmín. abdullah bin abdul muttalib. àmín. abdul muttalib bin hashim. àmín. hashim bin abdul manaf. àmín. abdul manaf bin qusiy. àmín. qusiy bin kilab. àmín. kilab bin marra. àmín. marra bin kab. Allah. kab bin kab. Allah akbar. kab bin malik. Allah akbar. مالك بن أديمة Allah. أديمة بن مدرك Allah. مدرك بن إلياس Allah. إلياس بن نافور Allah. نافور بن الطيرة Allah. طيرة بن ياسر Allah. ياسر بن ثابت ثابت بن إسماعيل إسماعيل بن إبراهيم Allah. إبراهيم بن هذا أسرى بن سالو نعم. سالو بن أرجو أرجو بن فسد Allah. فسد بن سلام Hmm. سلام بن نوح نوح بن لامك Allah. لامك بن شيث شيث بن آدم
anabi adama عليه السلام anabi shidu عليه السلام anabi idris عليه السلام anabi nuh عليه السلام anabi hudu عليه السلام anabi salihu عليه السلام anabi lutu عليه السلام anabi ibrahim عليه السلام anabi ismaila عليه السلام anabi ishaq عليه السلام anabi yaqub عليه السلام anabi yusuf عليه السلام anabi musa عليه السلام anabi haruna عليه السلام anabi dawuda عليه السلام anabi sulaiman عليه السلام anabi ilyasu عليه السلام anabi ilyazaw عليه السلام anabi zakariya عليه السلام anabi yaya عليه السلام anabi isa عليه السلام anabi muhammad صلى الله عليه وسلم sheikh abdul qadir قدس الله sheikh tijani رضي الله sheikh ibrahim niyas الله عنه afagba الله عنه baba alaji àgbà méjèèjì الله عنه baba alaji àgbà الله عنه sheikh alimi الله عنه sheikh adama الله عنه kòkéwù kò béèrè رحمه الله ajọ́ngọ́lọ̀ رحمه الله ìsàlẹ̀ kòtò رحمه الله karatu رحمه الله àfa alábìdún رحمه الله àfa ẹlẹ́hà رحمه الله baba ń pàkátà رحمه الله baba lámínígun رحمه الله baba ládé ọ̀yọ́ رحمه الله ọmọ híyà رحمه الله ẹlẹ́rù kan fìlà رحمه الله arúgbó ń pàkátà رحمه الله olùkódó tànà رحمه الله ọlọ́pẹ̀bẹ̀ tànà رحمه الله àfa sásìlì رحمه الله àfa sàlátì رحمه الله àfa yàyà رحمه الله àfa jàwó رحمه الله àfa jàdí رحمه الله àfa gazali àfa haruna ìtọ̀ ọ̀kọ́rọ́ ìsàlẹ̀ ọ̀tún رحمه الله anabi ní kíọ aláwọ̀ alẹ́ wàsálà ń pàkátà àfa abubakari àfa sulemana àpò àfẹ́sìn ló bí wà ìwà ló bẹ́sìn bẹ́ńgọ́ rẹ̀ onítàdáwà àfa abubakari alórí ìjẹ́dógún àfa kòbórí kàràtù àfa arájí ń tẹ̀gbá ó ń lè márùn tàná oníkìjìpá tàná àfa apẹ́rù píẹ̀ àfa mùtáwù lájàṣẹ́ àfa mùtáwù lọ́jà gbọ́rọ̀ àfa tẹ̀sílímù àfa ọmọ kúkúrú nákàlá àgbàjì àtẹ̀yìn bàbá wa eléyìn ké baálé alùsèkèrè bàbá wa lé abúlé méjì bàbá wa lè la àfa wa lórí òkó àfa àmọ́rò òrùn àfa àmọ́rò sùpà lágídíkìsù lákàlábì bàbá wa lé abíkan bàbá lé kúkúrú kan ṣéwù amadu yẹn mọ ṣéwù musa tẹ́rẹ́ ṣéwù musa mẹ́tàkàdá bàbá wa nídìí àyàn àfa àkéwà láyà àfa àwọn aláró àfa àwọn olóṣùn àfa àwọn òjìbára ṣéwù tákùtì bàlùwà ṣéwù lérùbù ṣéwù sàdùmí sẹ́mi sìkínù súbàwá apá òkági bàdéńdè sàfúrà kátìbí ìbárẹ̀gìdìwọ̀n baálé abíkan bàbá àgbáyé bàbá mẹ́nìmẹ́nì bàbá ẹtùrẹ́ bàbá yìí sọ lọ́dán bá ti fa ikú láyé o àbàbà muhammadu àbàbà muhammada ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàjì àwọ̀ bá kàláyé má Taurita ti Musa Injila ti Isa Sabura tu Dawuda Al-Qur'anu Uzalla Imamu ló ṣáájú làdáni ló tẹ̀lé àlùfáà tó kàyé ló ń kọ́ wa ní kéwú bó ṣe ń kọ́ wa ní kéwú tó bẹ́ẹ̀ ló ń já wa lọ́rẹ́ bó ṣe ń já wa lọ́rẹ́ tó bẹ́ẹ̀ ló ń kọ́ wa lọ́gbọ́n tó àlìjánnà nílé rẹ̀ bọ́lọ̀ fẹ́ kò ní wọ̀nà ilé kàyà Muhammad olówó sọ̀rẹ́ ànábì yóò sọ̀rẹ́ wa bọ́lá ọlá sọ̀rẹ́ ànábì yóò sọ̀rẹ́ wa ẹ̀yin tẹ̀ kéwú ẹkú yá wọ́n ń jayé kálámù mọ́ní àbíyáwó nàṣírà wà á gọ́dù wá dáadáa ilé kéwú àfáwà kò máa ní ilé bàjẹ́ àwa tá a wà níbẹ̀ kíkú máa pa wá kíkú máa pa wá báwo máa ṣe wá àwa tá a wà níbẹ̀ ilé ń jó bólé ń jà ọlọ́mọdé àríkà ń bẹ̀ àkóbá àdábá ọlọ́mọdé àríkà ń bẹ̀ Nasiru Karimu ọba tí ń bàṣírí mọ́mìnì náà kó bàṣírí àfa wa láyé àti lọ́run Fatiha alùbáríkà alihamudu lillahi ọ̀bẹ̀lẹ̀ alamina ramani arahimi maliki yaumidini إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين سبحانك اللهم وبحمدك أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون والسلام